Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Àáfàá sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run ṣẹ̀rí hùn. Ìjọ́ wo ni Gúnmi ṣì ń wọ̀nù wá nípa ethnic war? Wọ́n ti bẹ̀rẹ̀ nìbàdàn o. Gọ́vnà Ṣèyí Mákindé alpha àódègódègò. Àwọn mọ̀lẹ́bí yín ti ń pa àwọn ọmọ Yorùbá. Wọ́n ti ń pa wọ́n nìbàdàn Ọ̀yọ́ state o. Mo dẹ̀ rí pé ẹ ti deploy oríṣiríṣi lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe deploy ọlọ́pàá, lẹ deploy sójà, bẹ́ẹ̀ ṣe deploy sójà, lẹ deploy gúgúrú defense, bẹ́ẹ̀ ṣe deploy gúgúrú defense, Àmọ̀tẹ́kùn civil defense náà máa ń pè bẹ́ẹ̀, gúgúrú defense náà máa ń pè ní kékeré, Àmọ̀tẹ́kùn ògbẹ́yìn, Àmọ̀tẹ́gi, bẹ́ẹ̀ ṣe deploy everything lọ síbẹ̀ kí àwọn ọmọ Yorùbá má bàa lè retaliate. Ẹ kú iṣẹ́ sà. Gọ́vnà Ṣèyí Mákindé, ẹ kú iṣẹ́ o. Ọlọ́run á san yín lẹ́san. Gúnmi ṣẹ̀ṣẹ̀ sọ fún wa ní ìjẹta ni mo ṣe show yẹn àbí? Ṣé pé ìjẹta ni mo ṣe show yẹn? Tí Gúnmi wọ̀nù Sunday Igboho wípé any bandit Sunday Igboho ní access láti arrest bandit o. Àwọn ọmọ onílùú gbọ́ bandit ní access láti máa pa àwọn aráàlú. Sunday Igboho ní access láti arrest àwọn bandits wọ́n ní access láti máa arrest àwọn èèyàn kan, máa kidnap wọn, kan máa jí wọn gbé, kan máa bá wọn sùn níbàkúbà. Wọ́n tún deploy kinní náà, gbogbo ẹni máa pè fún yìí. Deputy governor Ọ̀yọ́ state náà ti débẹ̀, wọ́n ti deploy àwọn náà débẹ̀. Every one of them ti rush débẹ̀ láti protect àwọn ọmọ onílùú, àwọn tọ́lọ̀ Ọ̀yọ́ state. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ ṣé àkúṣẹ́ sà. Àfèsì kọ́rọ̀ yìí má padà dàbí àrò àfọ̀njá ilẹ̀ Yorùbá. Gọ́vnà Ṣèyí Mákindé alpha, kí la ṣe fún yín? Ẹ̀yin náà tún rán wá. Ẹ jẹ́ bá wa declare state of emergency lọ́yọ̀ọ́ o, àbí? Ọ̀yọ́ state. Ọlọ́run ṣàánú fún wa ni. Ẹni tí Yorùbá wù ní mo kí yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín, a tún kó ara fẹ́ra kù àwọn èèyàn wa tí wọ́n tún pa ní Ìbàdàn Ọ̀yọ́ state. Ó lágbára. Aṣá kan rógo ni, àwa kan rógo ńlẹ̀ Yorùbá. Àkànṣá àrógo àgàgà lẹ́yìn Ọ̀yọ́ state yẹn tó bá léèyàn ṣùrọ̀, àkànṣá àṣùrọ̀ lọ́yọ́ state ni. Àwọn Fúlàní wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa. Ó ga ọ. Mo kí ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín, fídíò tí mo fẹ́ play ó pọ̀ díẹ̀. Ẹyọ kan tó fẹ́ gbé wá ó pọ̀ díẹ̀. So àwọn tó bá ti ń wọlé, ẹ máa bá wa like ètò yìí, ẹ máa bá wa share. Torí àwọn tó bá yẹ tètè wọlé, wọ́n máa bá wa lẹ́nu ẹ̀ ni. Fídíò yẹn dẹ́gùn débi pé a lè má lè dá padà sẹ́yìn. Ọ̀yọ́ state ni o. Ọ̀yọ́ state ni o. Náà ti ń kó bàásù fún wọn, náà ti ń pa wọn, náà ti ń ṣe gbogbo ẹ̀. Ṣèyí Mákindé, we are watching you. We are here. À ń wò yìí. À ń wo bí tẹ́ bá bálẹ̀ Ọ̀yọ́ dé, wọ́n tún wọlé, wọ́n tún pa àwọn èèyàn wa, kò sí wàhálà. Àbínú. Èní ni July 8, 2026. Ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026. Mo ń try Yorùbá mi, mo ń try o. Ẹ pàtẹ́wọ́ fún mi o. Mo kẹ́yìn tẹ̀ ń kí mi. Ẹ káàárọ̀, ẹ káàsán. Ṣé mo wọlé sórí ètò? Ẹ ká máa rí kọ́mẹ̀ntì yín. Gbogbo yóò kàn lé èrò ti wọlé sórí YouTube ṣùgbọ́n àti rí kọ́mẹ̀ntì. Mo kí Josi tọ̀. Mo kí yín o. Mo gbogbo ẹ tẹ̀ ń kí mi. Kẹ́rí sàdọ̀tẹ́, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́, Gọ́vnà Ṣèyí Mákindé. Àwọn tó jẹ́ wípé tó bá wá sí Ọ̀yọ́ nígbà yẹn, tí bá wọ́n ti gbà ṣáṣá tí wọ́n wá sí Ọ̀yọ́, tí wọ́n pa àwọn Haúsá, táwọn ológun wọn wá sí Ọ̀yọ́ nígbà yẹn. Ṣùgbọ́n àwọn Haúsá tó ń kọ́kọ́ pa láyè Buhari. Ṣèyí Mákindé ẹ̀ lẹ́yìn.
learn Ọlọ́run Ṣèyí Mákindé learn kọ́ ọgbọ́n àbí àwọn èèyàn ni wọn ò bá yín sọ̀rọ̀ bí àwọn èèyàn bá yín sọ̀rọ̀ àbẹ́yìn lẹ̀ ẹ̀rọ ní ayé Buhari tí ìjà ṣáṣá bẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn olórí àwọn Fúlàní tí wọ́n wá sí Ọ̀yọ́ wọn ò yà ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ wọn ò lọ sí ọ̀dọ̀ Olúbàdàn even you as a governor wọn ò wá sọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ àwọn èèyàn wọn ni wọ́n gbà lọ straight ọ̀dọ̀ àwọn sẹ́ríkì wọn ni wọ́n gbà lọ straight nígbà tí Buhari wà bẹ́ẹ̀ Ṣèyí Mákindé you fail to learn àbágídí ọkàn ló ń dà yín láàmú ni I don't know nígbà tí Tinubu tó wá jọmọ ìyá tí yín wọ́n wà ń bẹ̀ nísìn ẹ̀yin náà wá fẹ́ lọ as tools you were not seen lásìkò Buhari wọn ò rí ẹ ìgbà ṣáṣá wọn ò rí Aláàfin Ọ̀yọ́ káwọn rere máa jẹ nímọ̀ rẹ̀ wọn ò rí bàbá wọn Olúbàdàn gbáyé náà wọn ò rí bí anything ṣùgbọ́n wọn rẹ́yìn bí loophole nísìn wọ́n rí níbi ihò tó la ògiri tó lanu tálàǹgbà wọn lè penetrate láti gbàbẹ̀ they want to use you against Yorùbá land wọn ò nílò ẹ̀ lásán máa padà pa ẹni Ṣèyí Mákindé lọ́kọ́ kalẹ̀ ní 8 of July 2026 Yorùbáwùyí lórúkọ mi àwọn pípù yìí máa padà pa ẹni Òṣùpá ọlọ́gbà ké Òṣùpá oníṣẹ́kú tó pa á lẹ́dìyẹ tó yẹ kó padà tún pè léwúrẹ́ ikú tó ti ń pa àwọn àgbàgbàgbàgbàgbàgbà ní Yorùbá tí Yorùbá kan bá ti ń ṣe dáadáa wọ́n á gbé Yorùbá kan wọ́n á ní kó Ṣèyí Mákindé you are not going nowhere as president they just want to use you to divide Tinubu's votes ìbò Tinubu nílẹ̀ Yorùbá ni wọ́n kàn fẹ́ pín wọ́n fẹ́ divide ẹni torí tíyàn bá ń ṣu sí mọ́ṣáláṣí ó máa léèyàn tiẹ̀ ẹni tó ń kó gbẹ mọ́ṣáláṣí náà òun náà máa léèyàn tiẹ̀ no matter what bó jẹ́ 1% ti ọmọ Yorùbá bóyá àwọn alákùnjẹ bóyá àwọn alátẹnujẹ àbí àwọn tí wọ́n sì ń sáàvù ẹ gẹ́gẹ́ bí ọ̀sílárì àwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣàpọ̀nà náà tẹ̀lé ẹ̀ ń gbà yẹn àwọn kíní kan ìlú péjú gbogbo àwọn bí àwọn tó bá kù tó sì ń tẹ̀lé ẹ it's just to divide Tinubu's votes wọn ò mọ ẹ as anything wọn ò rí ẹ sí ìkọ̀kan Ṣèyí Mákindé tó bá wùn ẹ kò gbọ́ tó bá wùn ẹ Sábọ̀ Ọjọ́ yes tó bá wùn ẹ kò gbọ́ tó bá wùn ẹ kò má gbà akálòlò wo ló ń sọ̀rọ̀ yìí tó ń sọ̀mọ̀dọ̀ nílùú òyìnbó wo ló ń sọ̀rọ̀ yìí wọ́n ṣe lo Àfọ̀njá nìyẹn against Aláàfin níjọ́ kínní àná wẹ́ẹ̀sì Àfọ̀njá àwọn ìran Àfọ̀njá ń sìn wọ́n ń struggle ní wọn ò lè jẹ́ chief imam ló kéré jù ní Ìlọrin àwọn ọmọ Àfọ̀njá ò lè jẹ́ tó bá rántí pé àwọn Ṣọlá Gbẹrú àwọn Òjó oníṣekúṣe àwọn tí wọ́n tẹ Ìlọrin nìyẹn àwọn ọmọdémọ ló ní Àfọ̀njá kó tó pé òun àti Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn kíníkan ó padà wọ́n tan Àfọ̀njá against Aláàfin wọ́n padà pa Àfọ̀njá ni ìrandíran Àfọ̀njá ní Kwara state nísìn nílọrin wọ́n struggle láti jẹ ordinary chief imam wọn ò lè jẹ dípò tó máa jẹ emir Ṣèyí Mákindé ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tó yẹ kí lójú kò bá engineer ní yẹn kàwé ẹ ṣe pogún tún bí tèmi ẹ wá rí gbogbo yẹn kà ó lágbára gan o please if you are on TikTok and you want to watch the nǹkan tó ṣẹlẹ̀ mi ìgbọ́ English ni ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá ní Ọ̀yọ́ state you can come on our YouTube Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube ó kọ́ tẹ́ fi wà lórí TikTok yẹn náà lè máa fi wà lórí YouTube máa play fídíò yẹn nísìn in fact I am ashamed of you let me quickly play a video tí Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ fídíò yẹn mo wà mú àbí AI ni ẹ ti sáré play fídíò a máa wá play Ṣèyí Mákindé a máa wá play nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá ní Ọ̀yọ́ Ṣèyí Mákindé Ọlọ́run bá ọmọ ẹni ò bá jọ. The past few weeks' events have made it imperative that I address issues
that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Ẹ dákun, Ṣèyí sọ pé S-men àti àwọn farmers clashes lọ́yọ̀. S-men without cows. S-men with ìbọn. S-men tí ó gbé bọ̀dá tí ó kó màálù tó pé ìbọn. Tó bá dẹ̀ kó màálù kí pé wọ́n ń da màálù wọn lọ kó jẹ oko ni. Ṣé ojú ẹ̀yí gan le jù. Ojú ẹ̀yí gan ń dẹ́rù bà mí. Abo ti gbé nǹkan mi ni. Ẹ máa gbà wá lọ́wọ́ Ṣèyí. Ẹ máa gbà wá lọ́wọ́ Ṣèyí. Ó ní àwọn òun pé àwọn kan lọ sí inú ìlú l'Ọ̀yọ́ state. Wọ́n lọ sọ fún àwọn kan pé kán fi ìlú àwọn sílẹ̀, kán fi ilẹ̀ àwọn sílẹ̀. And it's not acceptable. Ó ti sworn sí 1999 constitution. So kò rí nǹkan kan sọ nípa àwọn tí wọ́n dó pa, àwọn ìyá tí wọ́n bá sùn tí wọ́n pa. Kò rí nǹkan sọ ńbẹ̀, àwọn tí wọ́n jí gbé, kò rí nǹkan sọ. Àwọn kọ̀ọ̀kan àwọn kan lọ ń pín flyer wípé ẹ má gbọ́ ẹ má wọ̀lú wa, ẹ kúrò nílùú wa. Ìyẹn lórí sọ. Ẹjọ́ àwọn wo ni wọ́n lọ sọ fún wọn pé ẹ kúrò lórí ilẹ̀ wa o. Ẹjọ́ àwọn wo ni wọ́n lọ sọ pé ẹ kúrò lórí ilẹ̀ wa. Ṣèyí ìyá ọmọ yìí dà. Ìyá ọmọ yìí dà. Ìyá Ṣèyí dà ẹ gbà wá. Ṣèyí ojú ẹ̀gbọ́n dé. Iṣẹ́ mojú ẹ̀yìn gan ń dẹ́rù bà mí. Ṣèyí gan ń dẹ́rù bà mí. Ṣèyí Mákindé. Ẹ jẹ́ ká lọ sí tó ṣẹlẹ̀ ní àná mọ́júmọ́ láti 7th mọ́júmọ́ 8th. Èmi kọ́ ni máa ṣàlàyé fún yín. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ará Ọ̀yọ́ tẹ́wọ́ bó ṣe ń lọ everywhere skata. Ẹ wá ń gbé yam pepper skata Ọ̀yọ́ state ni. Ṣèyí mo dáre o. Mo rògbò lọ́wọ́ Ṣèyí, gbà mí lọ́wọ́ Ṣèyí o. Ṣèyí. What is happening? Ìtò ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti 11. Ó ní márùwá ọlọ́gbọ́n lọ́dọ̀ POS. Wọ́n ètò ìgbà tó lọ gbọ́ lọ́dọ̀ POS. Wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn, ó ti kówó yẹn fún. Ó wá ní pé òun ti lówó yẹn. Okay, ẹ gbà. Kọ́kọ́rọ́ márùwá òun nìyí. Márùwá òun nìyí. Ẹ̀bẹ̀ okay. Fọ́ọ̀nù òun nìyí. Òun ò lè sá lọ. For nothing like less than 5 minutes. Wọ́n rush síbẹ̀.
wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ ti death tọmọ yẹn ti. odi márúwá lọ gbó lọ́wọ́ POS wọ́n lówó ò tètè lọ ọmọ Yorùbá ó wá ní ọdà tó wò bá ètè lọ kọ́kọ́rọ́ òun ní márúwá òun ní òun ò lè sá lọ ẹ dákun èló ló fẹ́ lọ gbà tó fẹ́ tó kọ́kọ́ márúwá tó gbé kalẹ̀ Fúlàní tó gbé kọ́ gúnyàn pa ìṣe wọn ní àṣà wọn ní ànábì ní apá kíá wọ́n ti gun àgúnpa wọ́n gun dọ́rùn ni ogun dé mélòó náà fẹ́ pa nínú Yorùbá wọ́n pa méjì lẹ́nu wọ́n pa mẹ́ta lọ́ta wọ́n pa mẹ́rin lọ́túnla ogun dé ogun wọ̀lú. kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwá débi báyìí gbé láti ẹ̀sẹ̀ tí làmí kébìlì on getting here àwọn bọ́ọ̀sì gbé bọ́ jáde láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣùtù wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí. ṣe gbọ́ wọ́n pa Yorùbá kan lánàá àwọn Yorùbá tún lọ síbẹ̀ lápẹ́ káwọn lọ sẹ́ẹ̀tù ẹ̀ o a sọ fún yín pé gbogbo àwọn kí ló máa ń pe kínní gbogbo àwọn bọ́ọ̀lù àkọ́kọ́ yẹn gbogbo kudos to you gọ́vnà Èkó Sanwó-Olú kudos to you gbogbo àwọn bọ́là yẹn ló lọ ń wú jáde lọ́wọ́ yìí wọ́n ti kó irinṣẹ́ pamọ́ lọ́rọ̀ ẹ máa rí wọn o ẹ máa rí àwọn tó ń sọ yìí o Lọ́ngí Sábó God bless you gbogbo àwọn Sábó yẹn wọ́n ti kó àwọn irinṣẹ́ síbẹ̀ ẹ bá gbọ́ so bẹ́ẹ̀ wọ́n pa anybody tán nìyẹn ẹ pààyàn lálẹ́ àná egun pa àwọn èèyàn tó wá pé kí ló dé tẹ ẹgún yàn pa ọkọ̀ bọ̀ àwọn eléyìí kò bọ̀ jáde ni o wọ́n jẹ́ kó yẹ àwọn ò bá yín ṣeré these people are not joking with us àwọn ò bá yín ṣeré ọmọ tó lọ ra indomie ìbọn tó bà yẹn náà tún kú ó di mélòó wọ́n gùn kọ̀ pa lálẹ́ àná ọmọ kékeré tó lọ ra indomie náà tún kú ó di mélòó ẹ má kà á o ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn lọ ibi kókó kọ́ ni mò ń sọ̀rọ̀ àmọ̀dágún lẹ̀ Yorùbá. so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́ mi o. bàbá yẹn wọ́n yìn níbọn o ẹ ṣì máa padà ẹ wò ó ìbọn yẹn aṣọ ẹ̀ ló ya kò wọnú ara ẹ̀ tí bọ̀dá wa yìí náà táwọn náà bá tún jẹun kánú ó máa di mélòó ó di méjì God bless you bàbá mi bọ̀dá wa yìí náà ẹ wá aṣọ wọn ibẹ̀ nìbọn gbà Ọlọ́run ní kó jàmọ̀lá àtewédú ẹni nígbà tó kọ́kọ́ dé tó kọ́kọ́ gbẹ́sìn wá fún wa ẹ má ṣoògùn náà gbé wá fún wa kó lè bá pa gbogbo wa tán tóun ò bá jàmọ̀lá àtewédú sí àwọn tó kàwé náà mọ bọ̀dá ẹ continue. mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tí wọ́n tẹ̀ mọ́ tó fẹ́ fi ṣàmì nìyí o ní tó fẹ́ fi ṣàmì nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó láìsí wọn nígbà tí wọ́n máa yìnbọn sí wa. mi mọ̀ bóyá ẹgbọ́n bíi tí ẹgbọ́n kan tí màá ẹ sọ mi mọ̀ bóyá ẹgbọ́n mo fẹ́ béèrè ni o police officer ṣe kí ni police officer ṣe kí ni lọ́yọ̀ọ́ state tún sọ. tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí. so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n tẹ̀ mọ́ tó fẹ́ fi ṣàmì nìyí o ní tó fẹ́ fi ṣàmì nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó láìsí wọn nígbà tí wọ́n máa yìnbọn sí wa. police officer authorize àwọn Fúlàní àwọn Haúsá Fúlàní kó máa yìnbọn sí ọmọ Yorùbá ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state tíátíá bàbá wa Aláàfin alpha ẹni pé kábíyèsí mò ń pè yín lórí fóònù ẹ lọ kábíyèsí ọmọ kú tí kò gbọdọ̀ pa ẹ lọ sà dáàdì mi Olúbàdàn how dey go ṣé ẹ gbọ́ Ṣèyí Mákindé ṣé ẹ ti pè lórí fóònù àbá gbé ẹ lọ police officer ni ẹ pa wọ́n ẹbí Yorùbá ni wọ́n ẹ pa wọ́n dànù kò sí tó máa ṣẹlẹ̀ ẹ kí ló máa ṣẹlẹ̀
ẹ pa wọ́n ilẹ̀ wọn tó ń claim yẹn ẹ pa wọ́n dànù. Yorùbá ni wá, ta ló máa gbèjà wa? Who go fight for us? Ta ló máa béèrè wa? Àwọn ọmọ tá à ní ìyá tá à ní bàbá, a lẹ́nìkan, Yorùbá ò lẹ́nìkan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like ètò yìí, ẹ má bínú, ẹ bá wa like ètò yìí, a tó continue láti máa play ẹ̀ síwájú. Ẹ bá wa like ètò yìí, kò easy ká máa lọ tó gbogbo fídíò jọ fún yín, kò easy. Ẹ máa wo ètò ẹ̀, ẹ má ti pè ní sí fídíò yìí gùn. Ẹ jẹ́ ká play ẹ̀ tán, ẹ jẹ́ ká play ẹ̀ káwọn èèyàn lè rí. Mo lè excuse ara mi díẹ̀. Wọ́n máa wé sí ní dànù ní o. Àdìgbò máa ṣe cross boundary to escalate. Tí ìlú tó bá ìbá bẹ́ ṣẹlẹ̀ pẹ̀lẹ́ náà, kọ́ dídí àwọn Haúsá Gákúwá lórúkọ ẹ̀, ó ti máa pe king of boys wa tó ń jẹ́ butter boy àti máa self before. But àárọ̀ yìí hospital gbẹ̀lẹ̀ wa wọ́n gbé ọmọ rẹ̀ wá. Báwọn Yorùbá ṣe dé tán ní condition pẹ̀lú àpótí tó oníṣòwò ààrẹ. Ó bá àwọn ọ̀nù jẹ́ òun ló fa kínní ìbọn wa. Àbúrò wa kan kúrò àdúgbò ìbẹ̀lẹ̀ wa expect kí wọ́n ti pè má jẹ́ paná gbogbo ẹ̀. So ká tó dé títí mi ò ti ẹ̀ṣẹ̀ ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ kí ẹ rí wọn indoor báyìí. Hausa wọ́n máa wá rí èdè ṣe coordinator Hausa olórí Hausa chairman landlord ní Yorùbá tó bá ti bá wa sọ̀rọ̀ báyìí àti gbọ́ pé gómìnà ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Hausa ló bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bóyá káwọn ọmọ Hausa bọ́lá yìí kíkọ́ fi wà lálẹ́ kọ́ máa lọ ṣáṣá kọ́ fi bíbélì Hausa tí kì í sá àsọ́pàtẹ́ ní wọn mọ́ rárá àjọ wà ní wà Nàìjíríà gbogbo wa. ẹlẹ́lẹ̀ ó dàbí kí n sọ ní ìgbárùn lẹ́yìn chairman àwọn boys àbí kí ló pe rẹ̀ àwọn jọ wà ní wọn Nàìjíríà náà ní gbogbo wa wọn yẹn pọmọ kan lánàá ọ̀pá kan lẹ́nu ṣùgbọ́n a máa ṣètò amicably àjọ wà náà ní wọn Nàìjíríà ní gbogbo wa kọ́ máa lọ ṣáṣá tẹ ní kọ́ máa lọ yẹn ṣé kò sí àwọn Yorùbá ń bẹ̀ àbí ṣáṣá yẹn kọ́ wọ́n ti pààyàn wọ́n ti pa àwìmọ́yé èèyàn láyé Buhari tí àwọn repentant Boko Haram military Nàìjíríà àbí Nàìjíríà military tí wọ́n ń dìfẹ́ǹdì wọn kọ́ máa wá lọ wèrèrè o ṣé wèrè ni àbí wèrè kọ́ mo lè láì pé àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sọ fún pé láéláyé kọ́ máa lọ ṣáṣá àwọn táwọn ajẹjẹ́ mọ ṣáṣá àwọn ò fẹ́ rí wọn wọn Nàìjíríà náà ní gbogbo akọ́ máa lọ ṣáṣá orí yín ò pè sà with due respect lálà ẹ má yẹ ká bù because kò hágì wọ́n yẹ caution ẹ̀ kò hágì sọ̀rọ̀. Wọ́n bẹ́ ṣẹlẹ̀ pẹ̀lẹ́ náà kọ́ dídí àwọn Haúsá Gákúwá lórúkọ ẹ̀ ó ti máa pe king of boys wa tó ń jẹ́ butter boy àti máa self before. But àárọ̀ yìí hospital gbẹ̀lẹ̀ wa wọ́n gbé ọmọ rẹ̀ wá. Báwọn Yorùbá ṣe dé tán ní condition pẹ̀lú àpótí tó oníṣòwò ààrẹ. Ó bá àwọn ọ̀nù jẹ́ òun ló fa kínní ìbọn wa. Àbúrò wa kan kúrò àdúgbò ìbẹ̀lẹ̀ wa expect kí wọ́n ti pè má jẹ́ paná gbogbo ẹ̀. So ká tó dé títí mi ò ti ẹ̀ṣẹ̀ ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ kí ẹ rí wọn indoor báyìí. Hausa wọ́n máa wá rí èdè ṣe coordinator Hausa olórí Hausa chairman landlord ní Yorùbá tó bá ti bá wa sọ̀rọ̀ báyìí àti gbọ́ pé gómìnà ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Hausa ló bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bóyá káwọn ọmọ Hausa bọ́lá yìí kíkọ́ fi wà lálẹ́ kọ́ máa lọ ṣáṣá kọ́ fi bíbélì Hausa tí kì í sá àsọ́pàtẹ́ ní wọn mọ́ rárá àjọ wà ní wà Nàìjíríà gbogbo wa. Ọ̀la kí ẹ lé wọ́n dútù yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ́ẹ́sẹ́ntì. Ẹ jẹ́ bá mi láìkè ètò yìí mo fẹ́ kí ṣe òye nìdàdé ẹ bá mi láìkè ètò yìí ibẹ̀ yẹn ṣé kò fọ́ nísìnyí ó ní kọ́ kó omi kan máa lọ ṣáṣá àwọn ṣáṣá sọ pé àfẹ́ ó tún ní kọ́ máa lọ Akínyẹlé àwọn Akínyẹlé ló ní irọ́ kọ́ máa wà ẹ dákun bo ní kọ́ máa lọ àbí kọ́ máa lọ sílé Ṣèyí Mákindé ni ẹni kọ́ máa lọ sílé Ṣèyí Mákindé jẹ́jẹ́ kọ́ máa lọ ṣáṣá ní láéláé kọ́ máa lọ Akínyẹlé olórí ibú ni wọn kò sí tó nífẹ̀ẹ́ wọn and kò dẹ̀ sí atrocity tí wọ́n lè commit láyé àwọn ẹbí wọn máa wà lẹ́yìn wọn ṣáá ni Ṣèyí Mákindé tó ń gbọ́ tó ń rí Ọlọ́run jẹ́ ó sọ dáadáa ní o. Yes sir, kò sí ọlọ́pàá kò sí sójà tó lè wà ní lálẹ́ ọjọ́ tóbi gan kí lè bá fi lè ṣú èmi sí kọ́ńtró kankan mọ́ so ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ yín àti lídà Haúsá àti lídà Yorùbá kí gbogbo ẹ lè yọ ní lọ́wọ́ rẹ̀ sẹ̀ because àwọn ọmọ olè ti pọ̀ láàrin wa nísìnyí náà ojú kan náà Haúsá máa wà wọ́n wọn ládùúgbò lọ
wàhálà kékeré kọ́ láti ṣe lórí pé kọ́ máa wọnú àdúgbò lórí pé kọ́ máa fífọ́ gbogbo ṣọ́ọ̀bù so mi wàá mọ iye ọlọ́pàá tó máa kún gbogbo ọjọ́ ju pé kí peace wà láfta conflict yìí yọ kó dẹ́ wà pátápátá kó má sí pé bóyá anybody ni so ìgbà tí mo rò bóyá ẹni ṣe ń sin nìyẹn káwọn ọmọ haúsá wọ́n ti mú ọmọ haúsá tó ń yìnbọn látàárọ̀ yẹn wọ́n ti mú wọ́n ti fílẹ̀ àti lóde ìdí padà sí general so àwọn ọmọ wọn wà lóko yẹn táwọn ọlọ́pàá yẹn bá ti kó lóko wọ́n á tún ti padà débẹ̀ so bóyá kí olóyè àwọn haúsá sọ fún wọn kó fi wálẹ̀ báyìí wọn kò fi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọ rárá bọ̀ kó fi wálẹ̀ báyìí any time to peace flower conflict wà báyìí àìsàn pàtẹ́rẹ́ nìkan mọ́ nàìjíríà gbogbo wa wọ́n pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ báyìí kẹ́ni tó kú lọ́jọ́ lálẹ́ iná orí pé nǹkan tó lè jẹ́ kí peace wá jù nìyẹn haúsá yorùbá ò lè máa bá yorùbá jà táwùsá bá ti wọ́n tán àwọn náà sì àti ilé wọn sábà mọ́ sí nìkan. ọ̀rọ̀ díẹ̀ lèyàn máa gbọ́n tó sọ́yẹ́. kí lorúkọ Azeez kini. wọ́n lọ́rọ̀ díẹ̀ lèyàn máa ń sọ olórí ìkìlẹ̀ pera yín tẹ̀sán yẹn ti tó ẹ̀ ń sọ̀rọ̀ jù. mo bẹ̀ yín. deputy governor Ọ̀yọ́ state nìyẹn o wọ́n ti débẹ̀ kí ló lọ ṣe deputy governor Ọ̀yọ́ state wọ́n ti sáré débẹ̀ tó bá pé kí wọ́n bá pa kí lè bá defend àwọn Fúlàní kí wọ́n bá pa wọ́n padà kódà wọ́n lè gbé Tinubu kó lọ ọ́fíìsì pé ó yá Tinubu pàtàkì pé yá lọ defend àwọn arábí ẹ máa rí àwọn onífìlà pupa gbogbo ẹ̀ náà ó deploy wọn ni àwọn yẹn gan tó yìn ìbọn àbí tí àgàsì náà yìn whatever ẹ máa ṣàrìṣà. mo tún bẹ̀ yín lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ láti ṣe ètò tó yẹ kíjọba ṣe. We can assure you that this will not go unchecked and taba profile bí kìíní ìṣe ṣẹlẹ̀ àwọn tí ajere ìwà ìbàjẹ́ ìbá símọ́ lórí they will be declared criminals and they will face the full wrath of the law. ní báyìí ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ wa tó dàbẹ̀ ni pé inú ń bí ẹ jẹ́ ká ṣe kí ni ká ṣe sùúrù títí tí ìjọba látàsìkò yìí lọ ẹ lè mọ̀ rí wọn investigations are ongoing tẹ́ bá dẹ̀ ní information tó lè ran ìjọba lọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí government is open to it ṣùgbọ́n a fẹ́ kí rowdiness yìí kó wà báyìí títí di ọwọ́ alẹ́ kò ní ṣe control so gbogbo wa ẹ jẹ́ ká lọ síbi tí ibùgbé wa because very soon we will direct fún gbogbo àwọn agbófinró to take this space gbogbo ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ a sọ fún àwọn agbófinró military ni o ọlọ́pàá ni o DSS ni o àmọ̀tẹ́kùn ni o wọ́n á gba ibi yìí títí tí àlàáfíà fi sọ̀kalẹ̀. DSS ni o military ni o àmọ̀tẹ́kùn ni o igbá ni o àwo ni o gbogbo wọn á gba bí ìkan títí àwọn tó kù yẹn àwo lọ ni wọ́n ti kú lórí té àwọn Fúlàní kó ìbọn dání wọ́n kó ìbọn dání nílẹ̀ Yorùbá wọ́n pa Yorùbá bí ọmọ mùsù gan ìgbọ́dọ̀ pa ẹni lámbà mo kàn ń gbádùn YouTube aláì mo ń gbádùn ilé ni bó tẹ̀ jẹ́ pé ẹ̀ bá mi láìkè ètò ṣùgbọ́n àwọn kọ́mẹ́ǹtì yìí mo ń láìkè ó ń jíjà mi lámbà orí ibú lámbà wéréré wọ́n ti parọ́. Ọlọ́run ní jẹ́ ká rí irú eléyìí mọ́ o. ẹni tí ó bá sọ̀rọ̀ tán ní ìsìn orúkọ yẹn ni Azeez Ọlámípọ̀sí nǹkan tó sì bá igbákejì gómìnà sọ ni pé kí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Yorùbá tán wà ní ọjọ́ wọn bínú kán pa láṣẹ kí gbogbo àwọn bólà tó wà ní òkè yẹn kán kó ń bẹ̀ tí kó tó di alẹ́ títí wọ́n fi máa wá ìpẹ̀tù sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Take them to Ibadan outskirts. We don't want them in the city again. This is city. ní Yorùbá ẹ bá a sọ nǹkan tẹ́ sọ yẹn Yorùbá. ẹ kó àwọn Haúsá yẹn lọ sí ẹ̀yìn Ìbàdàn inú gbó city lele. This is commercial center. This is Ọjọ́ commercial hub. We don't want them again.
We don't want Islam in our community. Àti Yorùbá tí wọ́n jọ ń jà. Ẹ wo òkè yẹn, ẹ kì í ṣe kékeré báyìí dáadáa. Ẹ wo òkè ibi tẹ́ ti ń rí ewé yẹn, ẹ máa wo bẹ̀ dáadáa o, ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti kó ìbọn dání ní ọ̀sán gangan. Ní ọ̀sán gangan, ẹ bá mi láìkè ètò yìí. Bí mo lọ gbé wá fún yín, mo lọ dígẹ̀sì ni o. Ní ọ̀sán gangan, ibi tẹ́ ń wò yẹn, ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti kó ìbọn dání níbi òkè yẹn. Wọ́n yìnbọn sáwọn ọmọ Yorùbá. Kí ni ó fa ìdíjà? Àwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nísìnyí bọ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ètò ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti wà ń bí, sójà wà ń bí. Àwọn onífìlà rẹ́ẹ̀dì jáde. Gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó wà ní Nàìjíríà pátápátá bá ṣe rí sójà la rí àwọn àmọ̀tẹ́kùn la rí ọlọ́pàá la rí gbogbo àwọn tí wọ́n sì wà ń bí báyìí náà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé kò yẹ kí. Ẹnìkan bẹ̀ pé àwọn gbámọ̀tẹ́kùn wọn ní ìró ẹkùn kọ ìró ẹkùn kẹ̀ níwájú Ṣèyí Mákindé. Ìró ẹkùn Ṣèyí Mákindé máa gbàwé ẹkùn láyè. Mo dá òtù ẹ̀. Ẹ jẹ́ máa gbọ́ nìṣó. Ìjà báyìí máa wáyé. Nǹkan tó fa ìdí ìjà. Ẹ wá mọ́ tàǹkì. Wọ́n tún gbá mọ́ tàǹkì wá. Àti Yorùbá. Òkè yẹn àwọn nìyẹn lókè yẹn o. Tọ́lẹ̀ kì í yẹn láàjẹ fún yín. Tí wọ́n jọ ń jà. Kí ni ó fa ìdíjà? Àwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nísìnyí bọ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ètò ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti wà ń bí, sójà wà ń bí. Àwọn gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó wà ní Nàìjíríà pátápátá bá ṣe rí sójà la rí àwọn àmọ̀tẹ́kùn la rí ọlọ́pàá. Amọ̀tàǹkì rèé o, abẹ́lọ́jà gùnbì afúráwọ̀ amọ̀tàǹkì rèé o, ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá ní gbogbo àwọn sójà yẹn wà àti amọ̀tàǹkì. Ṣùgbọ́n òkè ibi táwọn Fúlàní dúró sí kò sí sójà ń bẹ̀. Sàálẹ̀ o, àwọn ọmọ onílùú nìyẹn. Àwọn ọmọ onílùú òkè ibi táwọn ọmọ onílùú wà kò sí sójà, kò sí amọ̀tàǹkì, kò sí ọlọ́pàá, kò sí àmọ̀tẹ́kùn, kò sí civil defence. Ṣùgbọ́n ibi táwọn Yorùbá wà wọ́n bá retaliate ibẹ̀ ni àmọ̀tẹ́kùn wà. Ṣé àwọn sójà yẹn wọn ò lè gba ẹ̀yìn kọ́ lọ arrest àwọn wèrè tó kó bọ̀ dání tẹ̀ ń wò lókè yẹn? Wọn ò lè arrest wọn. Àwọn chairman àwọn landlord Nàìjíríà wọn ò lè arrest tiwọn. Kò fọ́nì o, kò fọ́nì Ọlọ́run, kò fọ́nì tẹ̀ ń ṣe yìí, kò fọ́nì. Ìyàwó tá a fẹ́ lóṣù àgà tó fi yan ọmọlé lọ́rọ̀ yìí yóò bá ń bẹ̀ lọ́mọ ọmọ jẹ́. Ajá yín tó ń fọmọ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn máa dàgbà, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, wọ́n wá ń dó wa mọ́lé. Ṣé àwọn ẹni tó gun márúwá yẹn, ṣé Kánò ló ti gun márúwá àbí Kàdúná? La rí gbogbo àwọn tí wọ́n sì wà ń bí báyìí náà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé kò yẹ kí irú ìjà báyìí máa wáyé. Nǹkan tó fa ìdí ìjà a máa gbọ́ láti ẹnu àwọn èèyàn. Àwọn tó ń pa iná ibi tí ìjà náà ti bẹ̀rẹ̀ náà lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. Kí ni nǹkan tí ó fa ìjà náà a máa gbọ́ nísìnyí. Ọ̀kan lára àwọn tí ó wà ní ibẹ̀ nígbà tí ìjà bẹ̀rẹ̀ òun náà la fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ẹjọ́ èyí tẹ̀ ń wo ṣó yẹ bá wa láìkì ètò nǹkan tá à ń ṣó yìí tó má tún gbélé náà lọ́wọ́ ṣe máa ń gbé ṣó wa lọ inú yóò ní dùn ẹ máa pè mí lẹ́yìn Yorùbá wù yá àwọn ẹwọ ṣe yẹn lẹ́ẹ̀kan o mo dẹ̀ ń gbádùn ẹ̀mí àlẹ́ òun ti wò mí lọ Yorùbá wù bí mo ṣe wò ẹ́ lọ yẹn mo ti gbàgbéra mi wọ́n ti ẹ bá mi láìkì ṣó ẹ jẹ́ ń polówó ọjà ẹ bá jẹ́ kí n polówó ọjà bá fi yẹn láìkì ṣó yìí. Benjo, ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́. Àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o. Ní Mercent delivery
deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní instagram àti tiktok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talks Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlá ti lè rí lace lóríṣì bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kìí gbó kìí ya kòkó júdà. Body Talks ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kìí bó kìí gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talks jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kàn sí @bodytalks_accessories ní instagram àti tiktok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní instagram àti tiktok. Body Talks Venture ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀. ẹjọ́ èèyàn ẹ bá mi kàn sí iléeṣẹ́ @elegantjoy26 Body Talks ẹ bá mi kàn sí wọn ẹ bá mi patronize wọn ẹ follow wọn lórí instagram àti tiktok ẹ bá mi ra aṣọ lọ́wọ́ wọn bàtà gèlè ojoojúmọ́ ni wọ́n post àwọn nǹkan oríṣiríṣi sórí péjì wọn àwọn aṣọ oríṣiríṣi bàtà oríṣiríṣi agẹ́lẹ̀ ẹni tí ẹ̀ṣọ́ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn tẹsẹ̀ ẹ bá tún pọ́dọ̀ Yorùbá Wuyì lẹ ti wá ẹ tún máa gba discount ẹ bá mi follow wọn ẹ bá mi patronize wọn kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá this is the only way you can assist me and tell me Yorùbá Wuyì kú iṣẹ́ o tí àwọn tí mò ń polówó ọjà fún náà sọ pé Yorùbá Wuyì àwọn fáǹsì ní àwọn rajà lọ́wọ́ wa o kíní kan tínú wọn máa dùn ẹ kàn sí wọn lórí +447 587 728 824 +447 587 728 824 @elegantjoy26 ẹ lè kàn sí wọn lórí Body Talks accessory wọ́n ń ṣe alára àtúntà àti tó bá fẹ́ kó lọ́pọ̀ yanturu tẹ́ bá máa tún tà wọ́n ní sọ ní nàìjíríà wọ́n ní UK náà ẹ ṣe ẹ bá mi patronize wọn. I love you guys. Now let's continue playing. àwọn èèyàn ti ń sẹ́ẹ̀dì ṣé ká bẹ̀rẹ̀ sí ní gbé kọ́ọ̀lù tó àjọ tó ń tán. ẹ káàsán o kí lorúkọ yín sà. orúkọ mi ni Prince Kure Olisa. ẹ jọ kí nìkan tó fa ìjà. nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ní ìròyìn tá a gbọ́ láyé àti òru àná ni pé ọmọ Yorùbá kan tó ń wa márùwá lọ sí ibi POS ó fẹ́ lọ gbó ní ọwọ́ Haúsá níbi tí wọ́n pè ní Strabag ó dẹ̀ fẹ́ gbó yẹn ó dẹ̀ ti deliver successfully wọ́n dẹ̀ fún ní owó ó dẹ̀ mú owó lọ ra nǹkan bọ̀ márùwá ẹ̀ wà níwájú bí ló ti gba nǹkan yẹn ó padà wá síbi márùwá ẹ̀ fún márùwá ẹ̀ náà sọ pé owó yẹn ò successful kó revise this and this other wọ́n á fi ATM wọ́n á wò network was bad so ó náà ó pé kí ló fẹ́ ṣe network was bad what can he do okay márùwá òun ní fóònù ní kọ́kọ́rọ́ òun ní tó bá dé ọ̀la àbí nǹkan tó ilẹ̀ ti ṣú kàn lọ lé òun kàn wá constitute ẹ̀ the next one náà ọ̀kan kan ń bọ̀ látẹ̀yìn because I was not there sórí ìta gbọ́ wípé ọkàn wà látẹ̀yìn látòrí òkè tá à ń sọ ìwòrò òkè yẹn ní tí àwọn bandit ti wà ibẹ̀ wọ́n ti gbàbẹ̀ ilé bandit ni even. mo rò bóyá Yorùbá gbọ́ nǹkan tí màá yẹn sọ orí òkè tẹ́ ń wò yìí tẹ́ bá gbọ́ nǹkan tí màá yẹn sọ ilé ibo ló pé ilé àwọn wo ló pé ọmọ Yorùbá mo rò bóyá gbọ́ bí tí màá yẹn pè bíbí so ibẹ̀ yẹn àwọn nìkan ni wọ́n ń lò ilé ibo ló pé ó ní wọ́n ti gbàbẹ̀ yẹn ọmọ Yorùbá fẹ́ gba owó lọ́wọ́ Haúsá Haúsá ló ń ṣe POS nílẹ̀ Yorùbá àní wọ́n má ṣe POS ó wá fẹ́ gba owó wọ́n wá ní owó yẹn ò lọ owó ti lọ ok wọ́n bá sí wàhálà tó ti mọ̀ wọ́n lápàyàn márùwá òun ní kọ́kọ́rọ́ òun ní fóònù òun ní ẹ dákun èlò ló gbà tó fi mú márùwá kalẹ̀ odidi márùwá odidi kọ́kọ́rọ́ márùwá àti fóònù pé ó dẹ̀ gbà owó tí mo wá transfer ẹ kò dání màá padà wá láàárọ̀ wọ́n ti wò ó network was bad màá padà wá láàárọ̀ tó bá ti lọ ẹ kó àwọn irinṣẹ́ ẹ kó márùwá mi àti fóònù mi ẹ dákun ṣé 5 million ló ṣé 5 million gan ra márùwá èló ló gbà
wọ́n láwọn tòkè yẹn dẹ̀ ń da wọ́n dẹ̀ wà látòkè látẹ̀yìn wọ́n gun ọmọ ọlọ́mọ pa wọ́n gun pa before you know it wọ́n ti kó bọ́n jáde Yorùbá àwòdẹ ní ìbọn. Ààrẹ Ọ̀nà Kakanfò for your state ó ti ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ o ẹ bọ́ta o. wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn mọ̀ àwọn fún ọlọ́pàá lágbára wọn fún àwọn ọlọ́pàá lágbára wọn fún ọlọ́pàá lágbára láti kó débẹ̀. Ilé bandit nìyẹn gbogbo èèyàn mọ̀ ṣùgbọ́n wọn ò fún ọlọ́pàá ní agbára láti débẹ̀. ṣe fẹ́ gbọ́ pé Yorùbá Wuyì kọ́kọ́ ló sọ wọ́n ní wọn ò fún àwọn ọlọ́pàá ní agbára láti débẹ̀. Àwọn lẹ́ ń wò yìí o ẹ kì í ṣe kó tóbi dáadáa. Àwọn lẹ́ ń wò yìí o ẹ ṣẹ́rí àwọn náà dúró yìí o àwọn ni wọ́n dúró tí wọ́n kó ìbọn dání yìí. Àwọn nìyẹn àwọn ọmọ oró lórílẹ̀ Yorùbá àwọn ọmọ gàǹgà ṣùnṣùn. Ẹ tẹ́ bá wà lórí TikTok ẹ bá fẹ́ wò wá lórí YouTube Yorùbá Wuyì náà là ń jẹ́ orúkọ tẹ́ fi ń wà lórí TikTok yẹn náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. Ẹ tẹ́ bá lágbára àti wá sórí YouTube ẹ máa gbọ́ lóhùn àbí ẹ bá lágbára lè lọ sórí Facebook Yorùbá Wuyì náà ni lórí Facebook ẹ bá Nàìjíríà ẹ máa rí wò ń bẹ̀ náà Yorùbá Wuyì náà là ń jẹ́ ń bẹ̀. Ẹ ti rí àwọn ọmọ Jàpá ṣùn àwọn náà dúró yìí àwọn ọmọ oró wọn kó bọ̀ jáde sílẹ̀ Yorùbá. bí pé àwọn olówó Haúsá àwọn tó ń wa kùsà kan ṣe gbẹ tán wà ní sábà tí ń bí wọ́n máa ń fi owó dí wọ́n máa ń lo agbára wọn wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá tọ́lọ́pàá bá kọ̀wé mọ́ wọn máa parọ́ mọ́lọ́pàá àwọn ọjọ́ kọ́lọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe kọ́ yẹ ṣiṣẹ́ wọ́n máa ń parọ́. ṣe rí i pé wọ́n léèyàn lẹ́yìn àwọn olówó Haúsá tí wọ́n ń wa kùsà ṣé mọ̀ pé ọ̀rọ̀ kùsà yìí ló fa wàhálà Ṣèyí Mákindé àtolóyè Sunday Igboho tí Ṣèyí Mákindé fílẹ̀ tí mo kọ́kọ́ play tó ní àwọn kan ò lè máa ṣe kinní kan individual kan ò lè máa ṣe kinní kan kó máa lọ lé àwọn kinní kùsà ẹjọ́ ibo ni wọ́n ti ń wa kùsà yẹn àwọn olówó Haúsá tó pọ̀ ń wa kùsà bí wọ́n ti rówó yẹn ta ló ní kùsà ìran wo ló ní kùsà tó wà lọ́yọ̀ọ́ ó dọ̀yọ́ páàkì lithium bitumen gold diamond gbogbo precious stones tó wà ń bẹ̀ tó wà nílùú Ọ̀yọ́ àwọn òwò náà ní àwọn àwo ni wọ́n ń fowó kó tó fi di olówó Fúlàní nílẹ̀ olówó Haúsá nílẹ̀ Yorùbá àwọn òwò náà wọ́n ń fi owó yẹn rán àwọn ọmọ wọn tó fi ń ràgbọ́n fún àwọn ọmọ wọn wípé kí wọ́n máa lọ pa. Ogun máa jà o màámi mo láìkì ọ̀rọ̀ tẹ́ sọ yìí ogun máa jà o èdè mi nìyẹn ogun máa jà abọ́gun ọjà ogun jà ṣọ́gun wàá jà ni màámi God bless you fẹ́lẹ̀ tẹ́ sọ yìí ogun máa jà o wọ́n ń wa kùsà bí tú gbogbo àwọn góòdì wa wọ́n wà nílẹ̀ wa wọ́n wá di olówó Haúsá ní ilẹ̀ wa wọ́n wá mú owó yẹn wọ́n wá fi ń ra ìbọn fún àwọn ọmọ wọn wọ́n máa pa ọmọ Yorùbá lórí ilẹ̀ Yorùbá lábẹ́ gómìnà Yorùbá ọlọ́pàá Yorùbá ogun jà lóòótọ́ màmí ó jẹ́ pàtẹ́wọ́ fún yín ogun jà ogun máa jà ogun jà lóòótọ́ ogun jà. TikTok àtúntò àtẹwọ́ pa ó ti dójú ẹ̀ lẹ́nu wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú TikTok. ọmọlọ́pàá ni tó bá yẹ kẹ́tọ́ wọn àti ọmọlọ́pàá ti transfer ẹ̀ lọ pẹ̀lú ìwà ìbànújẹ́ tó wà nù wọn nísìnyí ibẹ̀ náà ti send ó wá di ìgbà tá wá. ọlọ́pàá tó bá fẹ́ jáde sí wọn wọ́n máa lọ parọ́ mọ́ wọ́n máa wá transfer ọlọ́pàá yẹn kúrò ní Ọ̀yọ́ ṣé gómìnà ọmọ bá yẹn ń transfer ọlọ́pàá ṣé gómìnà ọmọ bí wọ́n ṣe ń transfer ọlọ́pàá ànọ́nà àti ọmọ mi kan ní mí ànọ́nà ẹni ọlọ́pàá tó bá dìde pé òun fẹ́ ṣe kíní kọ́kọ́ ọmọ Yorùbá lòun àwọn olórí wọn máa lọ parọ́ ni wọ́n á transfer àwọn olùlọ́ lè gbé lọ sí Kaduna àbí kan gbé lọ sí Kàfàǹṣà. àwọn àkọ́tà wa gbọ́ wa lọ pé ẹjọ́ kí ló lè ṣẹlẹ̀ bí eléyìí di nẹ́ẹ̀sì wọ́n kàn dàbọ̀ bolẹ̀ ni débi tó ti ṣùtì èèyàn bíi méjì mẹ́ta tó yẹ pé bóyá wọ́n tẹ̀ dúkú náà báyìí. kí ló ṣẹlẹ̀ tẹ́ fi pa onímọ̀rúwá immediately wọ́n dàbọ̀ bolẹ̀ wọ́n ti pèèyàn bíi méjì mẹ́ta òkú ti sùn àti dáràn ilẹ̀ Yorùbá. ìjọba àwọn òfin mọ́ wọ́n kí ìjọba bá wa bó ṣe ṣe mọ́bì wọ́n wá ṣe bẹ̀ báyìí bó ṣe ṣe lọ́jọ́ tó ṣẹlẹ̀ ní mọ́bì ọjọ́ ẹ̀ náà ṣe kí Mákindé jọ kó gbéra kó wá ṣe bẹ̀ èsì tó wáyé kí wàhálà ò ṣẹlẹ̀ kí Mákindé wá dá ibẹ̀ balẹ̀ àfẹ́lẹ́ ní kọ̀ọ̀kan lólòkè yẹn mọ́ kí Mákindé wá dábẹ̀ bolẹ̀ léèní fún wa àwọn ọjọ́ àgbà o kó wá dábẹ̀ bolẹ̀ fún wa kó wá dábẹ̀ bolẹ̀ léèní. àwọn wo ni wọ́n ń gbé orí òkè yẹn. àwọn ọ̀ṣẹ́ Haúsá nìkan wọn èdè oríṣi Niger oríṣiríṣi èdè ló wà ń bẹ̀ tí ò sí Yorùbá èdè tá a gbọ́ àwọn ló wà ń bẹ̀ wọ́n wá sọ bẹ̀ kalẹ̀ fún wa ní èyí ní. orí òkè yẹn àwọn Nìjẹ̀ ẹ máa wọn Nìjẹ̀
à ń sọ fún yín ìgbẹ́lẹ́nu wá rùn gbà yẹn àwọn nìjẹ́ wọ́n ní Yorùbá kankan ò lè gbé bẹ̀ so Hausa state nìyẹn nínú Ìbàdàn àwọn nìjẹ́ ni wọ́n ń gbé orókè yẹn àwọn èdè oríṣiríṣi àwọn tí wọ́n ti import wá a sọ fún yín pọ́n ti wà láàrin wa any small tó bá ti láago gbágán pópópópó tó fún fèrè báyìí wọ́n bo anybody nìyẹn wọ́n bo anybody nìyẹn àwọn nìjẹ́ àwọn èdè táwọn ò gbọ́ oríṣiríṣi èdè ló wà lókè yẹn adẹ̀sọ apariwo láti 2020 láti ń pariwo apariwo wọ́n ń gbowó wọ́n fowó wa rọ̀ pẹ́ẹ́sì wa 2020 láti ń pariwo fún yín ogun ń bọ̀ tógún dé àgbógun òde ọkọ̀ owó wa tó fi ń pa wá àwọn ará nìjẹ́ Mali Senegal gbogbo ẹ̀ wọ́n ti kó wọn wọlé bìbà. ní èyí lè kó tó dago márùn-ún kó wá ṣe bọ́n ṣe mọ́bì kíákíákíákíá ilé ogun níbẹ̀ ilé ogun ilé bandit nìyẹn the largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀ kó má ba Ìbàdàn jẹ́ fún wa kó má ṣe o inú bí àwọn ọmọ Ìbàdàn lọ́wọ́ o inú bí àwọn ọ̀ṣọ́ lọ́wọ́ wọn ní pé inú bí wọn kó má débẹ̀ bolẹ̀ kíákíákíá kó má débẹ̀ bolẹ̀. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wà ní ibi báyìí láti mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn. Deputy Governor náà ti wà ń bíbà. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ igbákejì ìpínlẹ̀ Ọ̀yọ́ olè ń wò lójú ìwò ròyìn yẹn láti wá mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní bíbà àti báwo ni àwọn ṣe fẹ́ bu omi ẹ̀tù sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. àwọn èèyàn náà fi ẹ̀rọ náà tẹ́yìn náà gbọ́ yẹn pé wọ́n ti pa àwọn Yorùbá tí wọ́n ti pọ̀ láti òkè yẹn. ṣùgbọ́n igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà bí láti sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. láti òkè yẹn náà ti yìnbọn sísàlẹ̀ wọ́n ti pa Yorùbá tó ti pọ̀ èmi kúkọ́ ni mò ń sàbẹ́ni mi lẹ ti ń gbọ́ wọ́n ní wọ́n ti pa Yorùbá tó ti pọ̀ láti òkè yẹn ṣe pé àwọn ọmọ Yorùbá wà ń sàlẹ̀ àwọn wà lókè àwọn ọmọ Yorùbá ní aṣọ wọ́n dẹ̀ ní ẹnu wọn mú gidá ní ṣùgbọ́n àwọn oníbọn látòkè piu piu ọkọ̀ máa mú wọn bí ọmọ mùsùlùmí piu 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 piu. Gómìnà Ṣèyí Mákindé tí a lè sà Ọlọ́run jẹ́ ẹ̀sọ́ dáadáa ni bóyá Ọlọ́run gan lè jẹ́ kẹsọ̀ dáadáa bóyá ní eléyìí pọ̀ fún wa nílẹ̀ Yorùbá ó pọ̀ ẹ̀dẹ̀ ní ẹ̀fẹ́ káwọn kan sọ pé àwọn kan ní kíní kan kàn lórí ilẹ̀ àwọn ó pọ̀ o bí a lè sọ dáadáa o bóyá ni o ṣùgbọ́n ìtókù wà lọ́wọ́ Ọlọ́run ló bá tó mẹjọ dá bá tó rínú tó ròde tó rí gbogbo ẹ̀ mi ò lè dájọ́ yín ṣùgbọ́n Ọlọ́run ló mẹjọ dá pẹ̀lú tẹ̀ ń ṣe fún wa yìí ẹni tẹ́ ti wọlé tẹ́ ti pẹ́ tẹ̀lé à ń pè yín padà àwọn tó bá ti gbé kọ́ọ̀lù a máa pẹ̀lú mí o ẹ bá wa gbóhùn sókè lásìkò sà. Hello, àwọn wá nǹkan tí mo fẹ́ sọ ṣe bóyá tí n bá yín sọ ní lẹ́yìn ètò. ó dà lẹ́yìn ètò. lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ bá wa gbóhùn sókè o ẹ bá wa gbóhùn sókè mà. London lèmi ti ń pè yín o mo ṣe rí bóyá ẹ jọ wọ́n ní nǹkan tí ẹ ń sẹ́ǹdì yẹn ẹ bá wa sẹ́ǹdì ẹ̀. Màámi àti jẹ́ta láti ṣe ṣó yẹn fídíò yẹn ò sí lọ́wọ́ mi mo ti sẹ́ǹdì sáwọn èèyàn tí ní kọ́ńtẹ̀ lẹ́ta. ẹni ṣẹ̀ṣẹ̀ ń wò lénìí ni. ṣó mi là ń ṣe lọ́wọ́ báyìí mà. ẹ má bínú ṣó tẹ̀ ń ṣe lénìí kí ni ok bóyá tí n bá wo. bóyá ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí màámi ẹ tẹ subscribe button yín tẹ bá ti tẹ mo máa rí ṣó tẹ mo máa rí wa nísìnyí wá ẹ tẹ subscribe button yín lórí YouTube mà. ok tẹ bá tẹ subscribe. tẹ bá ti tẹ ẹ máa rí aago kan lẹ́gbẹ̀ẹ́ máa tẹ̀ sí hall tẹ bá ti ń ṣe show báyìí tẹ bá ti ṣe show ẹ máa rí wa à ń ṣe live show lọ́wọ́ sí because àwọn Fúlàní ń pa àwọn èèyàn lọ́wọ́ ní kílẹ̀ mà. lórí fóònù mi ò ní. ẹ̀yin tẹ́ ń pẹ́ stop ẹ yẹ ká pa tó ti pẹ́ ẹ̀ tẹ́lẹ̀ èèyàn kan wà lórí fóònù please torí Ọlọ́run à ń gbọ́ ìmọ̀ àná.
Hello ma. Yes ma. 447 mi kẹ́ pé látẹ̀lé di next year mi ní gbé kọ́ọ̀lù yín tí ò bá kàn yín so ẹ kàn ń pè for nothing. ẹ̀yin tẹ́ ń pè continuously ẹ kàn ń pè for ní tí ò bá kàn yín mi ní gbé kọ́ọ̀lù yín so calling ẹ bá pè ní 99 times nọ́mbà yín á kàn máa lọ sẹ́yìn ni the more you call repeatedly the more tí nọ́mbà yín lọ sẹ́yìn tí ó bá dẹ̀ kàn yín mi ní pè yín so if you continue calling kò ná mi ní nǹkan kan máa call tiẹ̀ náà ni ẹ flash láti ṣe ṣó lọ́wọ́ ẹ kàn flash mi tí bá ti pàwọn tó wà àwọn tó bá ti kàn yín máa pè yín sure. wọ́n máa dá kíní ẹ̀ padà sí máa dá kíní padà sẹ́yìn kò dá bẹ́ẹ̀ tí mi ò ní bínú lẹ́nu. Ìyá mi yá wuyì. Ẹ bá ń dá bàbá mi. Ẹ̀wọ̀ inú mi dùn o for the first time tí máa gbóhùn yín o. Èyà. Ara wọn fáìsì nínú yín o. Ní Kaduna. Kaduna. Kaduna mo wà. Alágbára ni ẹ dákun bóò ni Kaduna ẹ̀ nísìnyí o. Ẹ̀wọ̀ à ń forí rọrí o inú ogun láwa o inú ogun gidi à ń forí rọrí. Mo máa ń gbádùn program yẹn gẹ̀gẹ̀dẹ̀ pé ọjọ́ kan pé màá gẹ̀ẹ́tì yín. Mo kàn ní kí n sáré lè ní mo pẹ́ wà lórí live. Ètò tẹ̀ ń ṣe olúwa máa fún yín lọ́wọ́. Àṣẹ. Pàápàá lórí bàbá Ẹ̀gbọ́n Ọlọ́run á máa wà pẹ̀lú bàbá yẹn o. Àṣẹ. Òun ti ṣe jagunjagun gidi. So pẹ̀lú experience tí mo kàn fẹ́ kí n ṣí ẹ̀ fún yín. Tẹ́pá wa tá ń gbé ní north gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ń sì àwa mọ gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo tactics táwọn Boko Haram yẹn àtàwọn ọlọ́tàn náà tí wọ́n ń lò. Pàápàá Ṣèyí Mákindé professor bí Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ ṣètì yẹn tó fẹ́ fún Ìgbòho ní àyè. Máa yẹn ó ti fẹ́ gba ìbòdè fún Ọ̀yọ́ state. Ó ti fẹ́ gbà bọ̀dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ti ń gba ìbòdè fún Ọ̀yọ́ state. Olúwa dẹ̀ máa tú àtìrí ẹ̀. Àṣẹ. Ṣé mo pé nígbà kan wọ́n ń fight Gumi wá? Ṣé Gumi àjọǹgbé Kaduna ni? Bẹ́ẹ̀ni. Àjọǹgbé àwọn etí tí Gumi tó ń pa ní Kaduna yìí bàbá tó bí Gumi. Kìnní ló pa Yar'Adua Abacha ló gbé bàbá tó bí Gumi. Abacha ló pa nítorí gbogbo ìwà àrẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó ń wí náà ni. Abacha ló pa bàbá Gumi. Wow. Abacha ló ààrẹ ṣẹ̀ ló gbé sínú iṣẹ́ ìlú tó kú síbẹ̀. Wow. Ó ní ọmọ yẹn tó wá tó ń gbé ọmọ yẹn tó wá ń ti wàhálà yẹn. Tó ní kan tí mo kàn fẹ́ ṣe ẹ̀nú ọ̀rọ̀ tèmi nígbà tí wọ́n ti lè fight ó ní agenda tó ti lè fight Gumi wá sí Ọ̀yọ́ state nígbà yẹn. Wọ́n yìí fight síbi tí wọ́n bá ti yìí fight Gumi ìfún agenda ò ní wọ́n lò. Ìgbà tí wọ́n yìí fight Gumi síbẹ̀ yẹn system tó fẹ́ lò wọ́n fẹ́ fi distract wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn fi distraction mata Yorùbá tó rò pé Ìgbòho nígbà tí wọ́n ti lè gbé agbára fún tí bàbá tó ń tikọ́rí gbogbo ọ̀nà ni wọ́n ń gbọ́ láti lè fi kákọ̀ mápá yẹn láti ní gbogbo ìrísẹ́ yẹn ṣe àti láti lè fi dìsọ́ iṣẹ́ bàbá Tinubu. tó kó wá wò pé ọ̀nà owó ni wọ́n fẹ́ gbé gbà òun náà ti fẹ́ lu Ṣèyí Mákindé ṣe pé Ṣèyí Mákindé ní ẹgbẹ́ PDP ló wà àwọn tó dẹ̀ ní PDP àwọn national ni and àwọn tó dẹ̀ hold PDP nígbà yẹn àwọn bíi kíní ni Àtíkù tó wọ́n wò ó pé ọ̀nà wọn lọ́dẹ̀ fẹ́ lù náà ti fẹ́ wọlé sí Mákindé lára òun wá tí wọ́n fẹ́ gbé ọ̀nà Ṣèyíríà ló kọ́kọ́ fẹ́ gbé wọlé tó fẹ́ fi ìfàdí Ṣèyíríà yẹn táǹgò pé àwọn ọmọ Ọ̀yọ́ wọn yá wọn la ń béèrè fún ọgbà Ṣèyíríà ìwọlé tó tó Ṣèyíríà bá wọlé yẹn ni Ṣèyíríà ni wọ́n máa fi da ìlú rú táwọn fi jẹ́ security dèbú èbí wọ́n ti ń ṣe ní north Ṣèyíríà nígbà táwọn àníbi ìbá Ṣèyíríà yẹn náà fi dáná ti wú o tí ìbá ṣe pé àwọn ọmọ onílẹ̀ wọn jẹ́ alágbára gan gidi àwọn ọmọ onílẹ̀ ní Kaduna gàbá ti gba nẹ́gbẹ̀ẹ́ báyìí lọ àwọn ọmọ onílẹ̀ stand so Ṣèyíríà yẹn wọ́n wò wọ́n gbàdú àwọn Muslim àwọn alákatakítí Muslim oníwọ́n fẹ́ gbà wọlé nítorí pé Muslim wà láàrin àwọn Yorùbá oníwọ́n ti lo Gumi wọ́n ti fọ àwọn àfa kan lójúmọ́ la gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lè kọ́lẹ̀ kí Gumi tó lè wọ Ọ̀yọ́ state ó láti ní ọwọ́ Ṣèyí Mákindé Ọ̀yọ́ state tó pé alágbára kan náà ní Gumi ní Ìbàdàn ó ti ní mítì ìdákọ́kọ́ kan tó wọn àti Ṣèyí Mákindé tó ti jọ sọ bóyá wọ́n ti gbé owó fún tó pé tí Ṣèyí Mákindé tí ò lè sọ̀rọ̀ pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ Mákindé á kàn máa wò ní
sápẹ́ mi ṣèyí wájú wá pé táàtì ṣèyí Mákindé ń lò ó ń bẹ̀rẹ̀ sí àwọn fúlàní lẹ́yìn tí ò jẹ́ kí Ìgbòho kó ráyè síṣẹ́ tó yẹ kó ṣe. bẹ́ẹ̀ni. àṣírí máa yẹn máa tú wọ́n ti gbé owó fún ó ní ò jẹ́ kí máa yẹn tó fi ń dá ọwọ́ Ìgbòho kọ̀ tí ò fẹ́ jẹ́ kí Ìgbòho ṣẹ́ ó ń fi star gbé ìfún àdúgbò yẹn lọ́wọ́. tó ṣèríà tí wọ́n gbà wọlé yẹn kò jẹ́ kí wọ́n lè ráyè yẹn ṣiṣẹ́ fún àwọn Ọ̀yọ́ tí wọ́n gbà fún ìṣẹ̀lá yẹn. òní wọ́n tó wá lóònà náà ti wá pe Gumi wọlé. wọ́n ti wá bá Gumi sọ̀rọ̀ pé àjọba ìlú fún ọdún tó ṣe insecurity láti lè máa jẹ́ kí owó máa wọlé pé system tí wọ́n lò ní nọ́ọ̀tì yẹn àwọn insecurity yẹn wọ́n tún gba owó lọ́wọ́ federal government. bẹ́ẹ̀ni ìwé ìdílé àwọn àjàgbé yẹn bá ti da ìlú wọ́n ní insecurity wọ́n á gbó kalẹ̀ federal government á gbó kalẹ̀ fún àwọn kidnapper. so system yẹn lọ́fẹ́ ó ti ní tètè fún Ṣèyí Mákindé Ọlọ́run nígbà fún. àwọn ọmọ tí wọ́n kó ní ibẹ̀ yẹn Ọlọ́run bá gbọ́ Ṣèyí Mákindé máa mọ̀ pẹ́ wọ́n fẹ́ fi gbọ́ lọ federal government ni wọ́n máa mọ̀ pẹ́ àní gbogbo àwọn ẹ bá wọn fi sọ̀rọ̀ gbogbo àwọn tó ń rìn fàdí Gumi wọlé síbẹ̀ yẹn gbogbo wọ́n ti bribe wọn irú Oríyọmí Ìbàdàn àwọn àfa Jígini àwọn àfa Olúwo àfa àbọ̀bọ̀ yẹn tó ń gbé wọlé gbogbo wọn ti gba owó wọ́n fẹ́ máa fi ọwọ́ kínní gbogbo wọ́n fẹ́ máa fọ̀rọ̀ sí ẹ̀rẹ́ yẹn máa fi da ìlú lẹ́yìn bá rú ni Ọlọ́run nígbà fún wọn. Ṣèyí Mákindé jẹ́ mi ò tọ́sí máa yẹn gan ti lè gba owó ọmọ ẹni fún máa yẹn kíkọ́ ẹ̀ kò sọ̀rọ̀ ó ṣe fún máa kí kékeré ti gbowó máa yẹn ti gba owó àṣírí ẹ̀dẹ̀ máa tó lágbára lọ ìgbẹ̀yìn ẹ̀ náà máa dàbí ẹrù fàyè níbo ni ẹrù fàyè wà sí yìí ṣèbí Kaduna ló wà tó jẹ́ gómìnà wa ní Kaduna ẹ̀mí èèyàn tó sọ lọ́wọ́ ẹrù fàyè ní Kaduna Ọlọ́run irú àwọn agata ń sọ gan Ọlọ́run ló kó wa gan yọ ní ẹrù fàyè láyé Buhari sọ pé ìlú àwọn Boko Haram dẹ̀ máa jà lọ́sàn-án gẹ́gẹ́ báyìí dẹ̀ máa pa àwọn yẹn lọ ẹrù fàyè ó dẹ̀ máa wù bọ́ gbogbo sọ́jà kúrò níbẹ̀ níbi tí àwọn Christian wà àwọn tó àwọn Christian pọ̀ jù ní Kaduna 85% Kaduna Christian ni wọ́n Christian wa 85% Kaduna Christian a minority ní tó jẹ́ àwọn ọmọ Fúlàní yìí àtàwọn Haúsá kọ̀ọ̀kan àwọn náà jẹ́ Muslim but wọ́n ti ra agbára lórí àwọn bíbù yẹn tó bá àwọn ni wọ́n rúlù àwọn ni wọ́n rúlù àwọn náà ṣe gọ́vnọ̀ so system táwọn bíbù yẹn ṣe wọ́n ṣe ní north bẹ́ẹ̀ yìí wọ́n ti ní tètè kú Ṣèyí Mákindé kí àwọn ọmọ Yorùbá tètè mú kán tètè mú Ṣèyí Mákindé dáadáa ẹ má kégbe jára kí ẹ jẹ́ kí àṣírí máa yẹ kó kú tí ẹ bá kégbe wàhálà ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní north tó ṣẹlẹ̀ ní Kaduna àṣẹlẹ̀ lọ́yọ̀ state síbẹ̀síbẹ̀ àdéhùn àgọ́ gbọdọ̀ Yorùbá lọ wọ́n ti ní iṣẹ́ tí máa yẹ ti kíkọ́ ayé wọ́n ti gbówó fún sẹ́kọ̀ọ́ àwọn bíbù yìí àgbo burúkú ni wọ́n bá gbówó fún yàn tí ò bá ṣe kan tí wọ́n ran wọ́n lè pa ènìyàn lójijì ẹ̀rù ń ba Ṣèyí Mákindé káwọn máa ń pa ni méjì tó wá ṣe ní Gúwà pẹ̀lú Gumi secret meeting ni láti ní kókò fi da ìlú ìrú ẹ̀wọ̀n tó ń dà tó ṣẹlẹ̀ níbàdàn ní nǹkan bí 2 years àbí 1 year ago ni àwọn Fúlàní náà ni wọ́n dá kíní yẹn lẹ̀. explosion yẹn. láti lè fi explosion yẹn láti lè destroy Ọ̀yọ́ state ẹ̀wọ̀n owó tí federal government gbé fún wọn. wọ́n fẹ́ máa fi pẹ́pẹ́ destruction yẹn wọ́n fẹ́ máa fi claim owó ní lọ́wọ́ federal government ni exactly bọ́n ṣe ṣe ní north bọ́n ṣe ṣe ní Kebbi bọ́n ṣe ní Kaduna ṣe ṣe ní Maiduguri Sokoto gbogbo ẹ̀ wọ́n ti ní àwọn Gumi tó wá síbàdàn àwọn kan náà ti ní tètè fún Tinubu tó tó bá fẹ́ make ìwé lọ́wọ́ federal government. ìkan tó ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn àṣírí tó wà ń bẹ̀ ní ọ̀pá táwọn ní north ní báyìí àṣírí tó wà ń bẹ̀ nìyẹn wọ́n fẹ́ máa fi make. àwọn pípọ̀ yẹn ti fi ní òkòwò láyé under Buhari ìgbà tí Tinubu débẹ̀ ní Tinubu yarí fún wọn pé òní kọ́bọ̀ mọ̀ òní wọn wò wọ́n gbé wọ́n wá yẹn ní sẹ́ẹ̀tì kìíní ẹ̀kún Ṣèyí Mákindé pé káwọn lọ sílẹ̀ Yorùbá láti lọ sí nígbà tí ọkà wọn ti fọ́ ní north. nígbà tí Tinubu ò fún ọ lówó ní north mọ́ ọmọ Yorùbá ṣó ń kílẹ̀ ẹ bá wa láìkè ètò yìí lórí Yorùbáwùyí ẹ bá wa láìkè ètò Yorùbáwùyí ẹ jọ ṣé ẹ ń gbọ́dọ̀ bàbá wa yìí sọ tó ń kílẹ̀ wọ́n ní tó pé Tinubu ò fún ọ lówó ní north mọ́ lórí insecurity wọ́n ṣe fẹ́ lo àfọ̀njálẹ̀ Yorùbá fún wa ẹgbọ́n ọ̀sán ẹ fáyà ọ̀hún. nígbà tí Tinubu ò ti fún wọn lówó mọ́ òun ni wọ́n ti wá ní pé ọ̀nà wọn ló fẹ́ gbé gbà. tọ́mọ wá pamọ́ yẹ ẹ̀ àfẹ́. gbogbo wọn sẹ́kẹ̀rẹ̀tì wọ́n fara pọ̀ pé ẹni tó jẹ́ PDP candidate ẹ jẹ́ ká mú sábẹ́. ó ní pọ́sítà ní ọkọ̀ wọn rán Gumi wá sí Ìbàdàn. wọ́n rán Gumi wá sí Ìbàdàn. ìgbà tí wọ́n rán Gumi wá sí Ìbàdàn kọ́kọ́ ṣe mítì kan ní last year kò pẹ́ ní tọ́jà ṣẹlẹ̀ ní exposure ṣẹlẹ̀ ní Ìbàdàn. àwọn Fúlàní ni wọ́n dún ọgbọ́n náà dà exposure ṣẹlẹ̀ báyìí wọ́n kàn fi claim owó tẹ́gbẹ́ ẹ̀yọ àti mọ̀ kínní tí bàbá yẹn fi gbé bí
bí bóyá 30 billion ló gbé fún wọn pé kọ́lọ́ tètè mú ṣe ìgbà tí kìíní yẹn wá dùn wọn lẹ́nu pé owó lélẹ̀ yìí tẹ́gẹ́bẹ́ǹsì yìí wọ́n tún wọ́n gún mí ègé láti bá wọn ṣe mítì pé nípa ṣèríà kán lè fi ṣèríà kán tó kọ́ gba ṣèríà wọlé tẹ́gẹ́ láti lè máa fi dàrú táwọn pa àwọn fún yóò gba ṣèríà yẹn wọn gba àwọn Ọ̀yọ́ ṣètò gbà ìgbà táwọn yóò wọ́n ṣètò gbà kò pẹ́ after 3 months ẹ wo system tó ń lò tó fà kidnap àwọn ọmọ. bàbá yìí fàájà o àbí wọn ò fàájà. system exactly north lèmi wà exactly system tí wọ́n lò yẹn ní tí wọ́n lò ní north bíi tó fi ń gba owó láyé Buhari tí wọ́n bá dé ọ̀dọ̀ ní Tinubu fi yarí so system yẹn gbà tó wọn rí owó yẹn mọ́ òun náà ti wá initiate sí Tinubu tí Mákindé gbà tó pé candidate PDP ni wọ́n dẹ̀ wọ́n pé PDP ni ẹ̀nọ́tàlá dẹ̀ ní PDP so àwọn Àtíkù ló ní PDP náà pèsè sí báyìí yẹn ti gbowó ẹ̀yà múmọ́ kí ẹ kégbè kí àwọn Yorùbá kégbè kékeré la rí yẹn o àwọn táwa ní náà ti dùn àmọ́ tó ń jú wá rí o èlé tó ṣẹlẹ̀ níwọ̀nba yẹn àwọn lè máa pa odidi ìlú run ni o tí wọ́n bá gbilẹ̀ tẹ́lẹ̀ Yorùbá wọ́n máa pa odidi ìlú run ni ó ní ẹ̀rẹ́ bíi kẹta pẹ̀lú Goro Kàfàṣà ìlú yẹn báyìí wọ́n pa gbogbo orun ni more than millions of people nígbà pé wọ́n ń pè gbogbo ẹ̀ sínú inú ìṣe o. kílẹ̀ pẹ̀lú yẹn mọ Goro Kàfàṣà àbí kílẹ̀ pé. àwọn bíi Kàgórò Kàfàṣà. Kàgórò Kàfàṣà. àwọn ìlú àwọn Kàgórò Kàfàṣà. ìtẹ́ bá rí ìdìgbò ìbáwọn Boko Haram ṣe kìí wọ́n ṣe ń bẹ̀ yẹn nígbà ayé ẹrùbà ẹ̀ṣẹ̀ ní ẹrùbà yìí jẹ́ ẹ̀ṣẹ̀. wọ́n wá pa gbogbo ìlú yẹn tán síjọ́ kan náà pa wọ́n díẹ̀díẹ̀. wọ́n pa wọ́n díẹ̀díẹ̀ ni ilé dé báyìí nígbà láyé Buhari ilé dé wọ́n lè pa 500 wọ́n lè pa 1 million thousands of people. wọ́n pa odidi òrùwúrú wọ́n sọ gbẹ̀rún TV nìyà. gbogbo Kàfàṣà àbí kí náà pè é gbogbo Kàfàṣà tó lẹ pé. táwọn ẹ bá pariwo bẹ́ẹ̀ yẹn before you know àwọn federal government wọ́n ti ní pé wọ́n ti náwó fún àwọn insecurity wọ́n ti yí ìṣòwò fún governor pé gbogbo insecurity gbogbo ẹgbẹ́ náà pàbó ló ń bọ́ sí. system yẹn òun lè gbé wá fún Ṣèyí Mákindé o láti bá fi dá Ọ̀yọ́ tètè. gọ́vnà Ṣèyí Mákindé. àwa táwa ní lọ́ọ̀tì gan àwa ń gbádùn iṣẹ́ bàbá Tinubu wà láì ní gbádùn iṣẹ́ bàbá yẹn ìgbà tí bàbá yẹn ti wà mẹ́sì ó jẹ́ kí àlàáfíà àjọba díẹ̀ ní north. torí wọn ò rówó gbà ní north mọ́. wọn ti mọ báyìí iṣẹ́ bàbá yẹn wọn ò mọ sẹ́rí báyìí àwa táwa ní north gan ló yẹ ká máa pariwo pé tí bàbá yẹn ò dàpọ̀ tó tẹ̀ wá lọ́rùn pé bí bàbá yẹn ti ń bá iṣẹ́ lọ inú wa dùn torí pé àwa ní àlàáfíà díẹ̀ ní north báyìí. nọ́ọ̀tì ti ń dẹ̀ díẹ̀ báyìí ó dẹ̀ pé lórí àmọ́ bẹ́ẹ̀ mọ́ lórí ní nọ́ọ̀tì. ìgbà tí nọ́ọ̀tì ti ń dẹ̀ díẹ̀ sí báyìí òun ló jẹ́ kí wọ́n kárí gbogbo ẹ̀ wá sílẹ̀ Yorùbá. Ṣèyí Mákindé ti gba àbọ̀dè ẹ̀ tètè yá máa kégbé ẹ̀ máa yẹn ti gba àbọ̀dè. bàbá wa yìí ti fàájà o. kò yẹ kí wọ́n tó lè máa pariwo pé insecurity mọ́. dọ́bù allowances ni wọ́n fún gbogbo state yìí. wọ́n ròyìn pé Tinubu ń fún ọ lówó ná. dọ́bù allowances ni wọ́n fún wọn sí yìí. kò yẹ kí wọ́n tó lè máa complain mọ́. so ìrọ̀rùn ti yín ní north ló wá fa wàhálà ní south báyìí. ó ti yé wa ó kílẹ̀ ẹ ṣe bàbá wa nífẹ̀ẹ́ yín gan mo fẹ́ pàtẹ́wọ́ fún yín bẹ̀ tí àmọ́ tó dé TikTok mi rí yín pàtẹ́wọ́ fún ẹ ṣe gan ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn mi rí wọn pàtẹ́wọ́ fún. bàbá gbòómù ikú kò nípa bàbá yẹn o inú wa dùn fún iṣẹ́ tó ń ṣe o ẹ̀yin náà lágbára lọ ẹ̀ tó lóko délé o. ẹ ṣe bàbá ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa mo fẹ́ pàtẹ́wọ́ fún wọn lórí kíní TikTok yìí mi mọ̀ kán tó dé TikTok mi ò pàtẹ́wọ́ mo fẹ́ tẹ sí ẹ̀ mo fẹ́ tẹ láàfù mi rí kankan ṣe ń bẹ̀. ọkọ tí bàbá yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ yóò máa make sense báyìí wọ́n ní tó pé peace ti ń wà ní north màmá ẹni sùúrù mà wọ́n tó pé àsúrò èwòrìwò fún màmá ẹni sùúrù àsúrò èwò fún ẹni sùúrù màmí ẹni sùúrù màmí wọ́n tó pé peace ti ń wà ní north ló jẹ́ kó máa darí wá sí south sọ̀rọ̀ yìí kílẹ̀ sí ọmọ Yorùbá sọ̀rọ̀ yóò máa mú yẹ̀sì báyìí sọ̀rọ̀ tí máa yìí sọjọ́ kó máa mú yẹ̀sì báyìí. ẹ bá gbóhùn sókè màmí ẹ bá gbóhùn sókè ọ̀rọ̀ yìí fẹ́ máa rí bákan o ẹ bá wa lóòótọ́ fi ń gbọ́ wa ẹ lóòótọ́ fi ń gbọ́ wa mà. Chief Ìgbòho àti Mákindé ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ bá wa sọ mà. ẹ̀dákẹ́dá tó bá ní òun máa ṣèkà fún olóyè Ìgbòho rádaràda láyé olúwa ẹ̀ máa dà.
ó máa ẹ wò ó rédèrèdè ló ń gbẹ̀yìn òtùpá rédèrèdè ló máa gbẹ̀yìn ayé olúwẹ̀ bó bá ṣọbìnrin ni bó bá ṣọkùnrin ni ẹni abílẹ̀ nínú obìnrin tàbí tí afabẹ́gbẹ́ ni tó bá ń robi sí ibi ló máa bólúwẹ̀ tilétilé tọmọtọmọ ti tara tó kí bàbá wọ olóyè kó máa lọ ayé ń bẹ lẹ́yìn ẹ̀ ọlọ́run dẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ nǹkan kò ní ṣe ìkọ́ ọkọ́ bí ò lẹ́sẹ̀ kò ní ṣìṣẹ́ ọwọ́ ayé ò ní gba ọwọ́ ayé ò ní ka tí Mákindé ṣé ẹ mọ ẹ̀kọ́ dájú lọkùnrin yẹn kì í dẹ̀ ṣe Yorùbá gidi torí ẹ̀fẹ̀ Ìbàdàn ní ẹ̀fẹ̀ Port Harcourt ìjẹ́ Port Harcourt ni. ní Ṣèyí Mákindé. yes. á fi Yorùbá ní Ṣèyí Mákindé. á fi Ìbàdàn. ọmọ Port Harcourt ni jẹ́. ọ̀dájú dẹ̀ ní Mákindé ìgbà tí yẹ ẹ fẹ́ kú maybe about 2 years ago ó fóònù ẹ̀ ní Wednesday ó ní kó wá rí wọn gently ó ní màmá ṣe yí òun lọ sí Port Harcourt that was Wednesday ní àárọ̀ Thursday wọ́n lọ kọ́lẹ̀kùn mọ́ yàrá ìyá yẹn ní ìgbà tí wọ́n pè tí ò dáhùn òkú ẹ̀ ni wọ́n bá. ibo la tún já sí. ọ̀rọ̀ kẹ́yìn méjì ọ̀rọ̀ kẹ́yìn ìyá yẹn fẹ́ sọ fún. màmí ẹni tó dájú irú yẹn a ní ò lè ṣe ìdájú fún. ṣé ẹ rí Mákindé. àṣírí ńlá mà lẹ́ ń tú yìí màmí. àṣírí ńlá lẹ́ ń tú yìí ẹ ní sùúrù. yes ẹgbẹ́ sórí afẹ́fẹ́ òun náà máa gbọ́. ṣé ẹ rí àwọn alálẹ̀ ló máa dojú ìjà kọ́ gbogbo àwọn tó ti pa lẹ́kún nìbàdàn ló máa dojú ìjà kọ́. ó wọlé onílé ó sálọ ní onílé ó sanwó di ẹni tí ò nílé tèmi ẹlòmíì ronú kú ni bẹ́ẹ̀ náà ni kò ní bára rẹ̀ kúrò lórí àga yẹn ó dọwọ́ àwọn tó nílẹ̀ ó dọwọ́ àwọn tó nílẹ̀ kò ní bára rẹ̀ kúrò lórí àpèrè yẹn èyí tí mo wí ní àṣálẹ́ yìí arọ ti rọ mọ́ àṣẹ ti fún ẹ máa bẹ́ tó bọ́ à ń bàbọ̀ ẹ ṣeun màmí. yóò dáa fún yín ẹ ṣe gan ni. ìyàwó tó ń béèrè ẹnìkan béèrè nọ́mbà mi ní comment section bá mi kọ nọ́mbà mi sí comment section àkàrà tún sépò nǹkan dé o àwọn kan ní kí ìyá go deeper torí kí ni tó fẹ́ pa Ṣèyí Mákindé ni go deeper bá wo Ògúndé Ṣèyí Ògúndé bá wa láìkè tó bá wa ṣí Ògúndé o ẹ bá wa gbó sókè sá o Ṣèyí àṣẹ bá mi. mọ̀ pé àwọn èèyàn pọ̀. ṣe rí máa kan ṣe sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tó ń sọ̀rọ̀ nípa Mákindé àbọ̀dé tí Mákindé gbà wá fẹ́ kíyèsí nígbà tí ariwo ṣàríà yẹn tó pọ̀ ṣé ṣàríà ni àbí ṣẹ̀ríà mọ̀ bọ́n ṣe ń pè jẹ́rìí. whatever tó pọ̀ ṣàríà whatever. tẹ́ pariwo tí gbogbo àwọn èèyàn pariwo ọjọ́ kejì ló lóun lọ sí Ghana náà ti lọ parí contract yẹn. Yorùbáwùyí fàǹsì. Ghana náà ti parí ẹ̀ tó wá padà wá tó wá bá wọn nínú meeting tó ń sọ fún ẹ pé táwa ká bẹ̀rẹ̀ sí bu pé ó ń da tọ́lẹ̀ náà nǹkan tí constitution bá sọ òun ni a máa ṣe ṣé kìíní tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú. ìgbà yẹn ní àbọ̀dé yẹn ti bẹ̀rẹ̀ àti ìgbà yẹn ní kì í ṣe pé ó tuntun ìgbà yẹn làwọn múríkì tó máa ń di orí bí orí òbú kankan báyìí tó ń pè ní múríkì ìgbà yẹn náà ti ń fà kó tó di pé Gumi ṣẹ̀wá wá bá wọn àti ìgbà yẹn ló ti bá àbọ̀dé yẹn. yes tó lóun lọ sí Ghana kí ló lọ ṣe ń Ghana tó sáré lọ tó padà wá lọ́jọ́ kejì inú mítìn yẹn ló padà wá bá wọn tó ń sọ fún wọn nǹkan tí constitution bá sọ ni tó disappoint many people táwọn èèyàn bínú. so àtìgbà yẹn làbọ̀dé yẹn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo make suggestion kan mi ò fẹ́ kí n gbàgbé make suggestion kan ní platform kan láàárọ̀ yìí ẹ jẹ́ à report everywhere in Europe bóyá UK àti European Union bóyá wọn ò ní the same court ká report ẹ̀ ní UK ká report ẹ̀ fún European Union then àwọn tó wà ní Canada wọ́n report ẹ̀
mọ̀ pé èyí ti US ẹ mọ bí tẹ́ máa report ẹ̀ sí ẹ kó jẹ́ the same letter ká wá lọ́ọ̀yà tó máa bá wa kọ ìwé nípa tó máa fẹjọ́ Mákindé sùn tó bá jẹ́ Nàìjíríà náà ti fẹ́ kọ́ kó jẹ́ the same letter tó bá dẹ̀ já abroad ni kó jẹ́ the same letter ká report ẹ̀ káàkiri ẹjẹ́ asún síwájú díẹ̀ fún kó má dàbẹ́ ni pé akàn jókòó sójú kan àwa náà láti sọ fún pé àwa náà èèyàn ni wá ẹjẹ́ report ẹ̀ káàkiri sáwọn international court international whatever ká gbé ẹjọ́ ẹ̀sùn ká gbé síwájú fún gbogbo àgbáyé kún rí yes ẹjẹ́ agbégbèsè yẹn mo ti sọ jẹ́ ẹ̀sẹ̀ àwọn dẹ̀ tí wọ́n máa gbégbèsè yẹn ní Nàìjíríà pé wọ́n máa wá àwọn lọ́ọ̀yà tó máa ṣe tó wá jẹ́ abroad ló ti máa yá o bóyá Nàìjíríà ní ibẹ̀ ẹjẹ́ àfẹjọ́ Mákindé sùn 42 children kéèyàn máa fi wọ́n tayò inú mi ò ń lè rọrùn sùn tó bá ti rántí. kí ló tó kàn wọ́n lè báyìí. ẹjẹ́ àfẹjọ́ ẹ̀sùn ó ti gba àbọ̀dè yẹn kò dẹ̀ lè bọ́ nínú ẹ̀. ẹ wo báyìí ẹ̀ tó wáyé ṣé ibi tó ti dá àwọn èèyàn dúró yìí ṣé bẹ́ẹ̀ ló yẹ kò ṣe kó àwọn èèyàn láàtọ́lọ́pàá kó máa lọ síbi tí wọ́n ní wàhálà ti ṣẹlẹ̀ ẹ wo ibi tó dá wọn dúró sí tó ń pàrọwà sí wọn bí wọ́n ṣe lóńdó state náà nìyẹn tó ń pa wọ́n pakúpa tó ń lọ bá gómìnà ní ọ́fíìsì ẹ̀ tí báyìí ẹ sọ pé òun fẹ́ èèyàn mẹ́wàá òun fẹ́ bá àwọn èèyàn mẹ́wàá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ilé kan ní gbogbo àwọn tó wá there are thousands countries àwọn mẹ́wàá kó wá rí wọn lọ́fíìsì kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n gbogbo wọn ṣe ń gbàbọ̀dè nìyẹn ó sì ń kílẹ̀ ní tó ṣú ẹ̀ tó rí tírélà tó máa wọ Ìbàdàn tó máa kó àwọn ẹranko yẹn dání. wọ́n máa wọlé báyìí ni wọ́n máa wọlé ni wọ́n máa wọlé ni. a máa rí tírélà tó máa tún wọlé tójọ́ ta ti ń pariwo àwọn pípú yẹ ẹ má gbà wọ́n láàyè Èkó ẹ bá rí nǹkan tó ní Èkó rí lọ́wọ́ wọn sì ń gbà tí wọ́n ń lé wọn kiri pé kúrò níbi tẹ́ wà ní nìkan. ohun tí wọ́n kó ní Bọ́là lẹ́kọ̀ọ́ ó jagun Boko Haram ṣe ẹhùn kí ló kọ gọ́fúnà Lagos State God bless you. yes ó kò dùn mí fáwọn ọmọ Ọ̀yọ́ State tí èèyàn kan tó bá gbèyàn lójú ọ̀nà ní ọjọ́ yẹn wọ́n lè lé dé Ògbómọ̀ṣọ́ pé torí pé kò gbèyàn nínú gáràjì àbí ó gbé ní kíní ó lọ sí Iléṣà wọ́n lè lé kò gbèyàn nínú gáràjì tí wọ́n ṣe lu agídí yẹn sí ní the right time kò sọ̀rọ̀ constitution kankan mọ́ nígbà tí àwọn yìí yẹn ti gbáradì àwọn ibo gbáradì wọn ti fẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ constitution èyí tí Mákindé ṣì ń dàtọ́ lẹ́nu tó sọ̀rọ̀ constitution yìí wọ́n ti fẹ́ mọ̀ ọ̀pẹ ní àwọn kan ṣẹlẹ̀ gidigidi ní ìsinsìn tó ń kó wọn publicly tó ń kó wọn. ẹ ṣeun gan báwọn ò fẹ́ rí anybody mọ́. ẹ ṣeun gan God bless you sir. ẹ ṣeun. ẹni tó ń béèrè nọ́mbà mi èèyàn bá mi kọ nọ́mbà mi sí comment section mo ti type nọ́mbà mi kò drop ni and again nọ́mbà mi ló ń lọ ní ojú ìwòran yìí yẹn +17 18 50 20 573 +17 18 50 20 573 WhatsApp call nìkan ni ẹ̀yin èèyàn bá mi kọ nọ́mbà mi sí comment section kí n pin ẹ̀ fún àwọn new fans wa ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section WhatsApp nìkan ni kó ní kálukú dá sí àwọn èèyàn wa tí wọ́n wá sórí péjì Yorùbáwùyí àwọn náà fẹ́ sọ tinú wọn ẹ ti kọ nọ́mbà mi Mr. Abiodun èmi náà ti kọ́ kò ṣó ni o wọ́n láwọn ti kọ nọ́mbà mi kò hàn ní èmi náà kọ́ mi rí pí mi orí kò mo send ẹ̀ kò dẹ̀ hàn màmí mo ti pè ní ẹgbẹ́ kọ́ lẹ́ka pẹ̀lú mi kí n tún try kí n tún ẹni sùn ẹni tẹ́ ń pè wá ẹ kàn flash mi ni ẹ̀yin tẹ́ bá ti wà lórí ètò ẹ máa pè wá ẹ flash wa ni a máa pè yín padà tẹ́ bá ti pè àwọn kan a bá ti ń pè àwọn èèyàn tó bá ti kàn yín a máa pè yín just flash me don't call me please I beg of you please don't call me just flash me I will call you back ẹni tẹ́ bá dẹ̀ pè náà bá wa gbé call tẹ́ bá ti pè bá wa gbé call torí Ọlọ́run bàbá wa yín náà pè yín ẹ̀ gbé call lo ẹ̀dẹ̀ tí wàá gbé yẹ bá wa gbóhùn sókè. ètò ni àjọ ń ṣètò ni o Mr. Abiodun mọ̀ pé tí bá mi kọ́ mi ò rí ni. ẹni tó ń pè ẹ stop wa máa pè yín padà please stop calling I will call you back flash me I will call you ẹ má bínú ẹ má pè mí yẹ bàbá ẹ bá wa gbóhùn sókè. ṣé rí bàbá tó kọ́ sọ̀rọ̀ yẹn post caller yẹn bẹ́ẹ̀ni bàbá yẹn correct
ṣe é second caller yẹn ìyá yẹn ọlọ́run jẹ́ mi ìyá yẹn ogun mo láìkì ìrètí mo láìkì sùúrù tán fún Ṣèyí Mákindé yẹn ṣé wàá rí third caller yẹn àbáyọ náà gẹ̀ẹ́tì ẹ̀ ṣe é Ṣèyí Mákindé mo sọ ní ṣòkòtà ṣe mo ní pé àwọn tó bá ti máa ń dákẹ́ bẹ̀ yẹn green snake under the green grass ni wọ́n ṣé dá àwa dúdú fùfù adá gan àwa is best ṣe é Ṣèyí Mákindé ó ti gbàbọ̀dé ní Ọ̀yọ́ state torí ẹ̀ ló ṣe ń nàka sí àwọn ibi tí ó yẹ kó nàka sí ó dẹ̀ ti gba ìpè ẹ wáyé tí ń pè ní sàkejì kan kò sẹ́ni tí ó ṣe nǹkan tí Ṣèyí Mákindé ṣe nínú Ọ̀yọ́ pẹ̀lú gbogbo tó kọ́ bọ̀ lórí ìtẹ́ àwọn ọmọ tó kọ́ bọ̀ yẹn kò lè lábọ̀ kò pọ́sibú. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹni tí àwọn obìnrin bá ti ń bínú sí kò lè sọ̀kalẹ̀ dáadáa ó máa ṣùgbọ́n kò nú ayé ni. aláàkọ́ tẹ́rí nígbà tí Ṣèyí Mákindé tó ti ń sọ wípé ẹni tó bá ti wà nù kọ́ńsọ̀nà la máa tẹ̀lé ìgbà ilẹ̀ bí sọ kó ti gbà wọlé nígbà yẹn lọ. bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá pa ní Ọ̀yọ́ nìbàdàn lánàá yìí sì kọjú máa rọ̀ yìí fáìtì ẹ̀ tó lọ síbẹ̀ yẹn tó ń sọ wípé àwọn máa yanjú ẹ̀ àwọn ọlọ́pàá máa títí dalẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ àwọn ọmọ Ìbàdàn mọ́yọ́ ó yẹ kí wọ́n sọ fáìtì yẹn ó yẹ kí wọ́n sọ lóko pa síbẹ̀ yẹn ni kí wọ́n fi ṣe àròkò sí Ṣèyí Mákindé fún rẹ̀ kò yẹ kí wọ́n lọ sọ́ọ̀tù bẹ́ẹ̀ yẹn ìgbà yẹn máa rò pé àwọn tí wọ́n pa yẹn ó dùn àwọn aráàlú náà. à ń gbọ́dọ̀ bá wọn nígbà tí ìjà sára ṣẹlẹ̀ nígbà yẹn náà bí wọ́n ti fọwọ́ ra sí níyẹn lórí náà nìyẹn tó lọ bẹ́ẹ̀ ìdáàbò ọ̀hún gbogbo likewise sílẹ̀ náà ni máa ṣẹlẹ̀ nìyẹn. so mọ́tò tó gbé lọ katapila tó gbé lọ wó ilé súrì kó gbé lọ sí orí òkè yẹn kó lọ mú kẹ́ wálẹ̀. kó lọ wọlé yẹn wálẹ̀ bẹ́ẹ̀ ni God bless you. kó lọ wọlé wálẹ̀ nídìí òkè mẹ́ẹ̀rọ ìwọ tó ti mọ́lé súrì wo òkè tó bá ti ń dààmú aráàlú náà láti mú kẹ́ náà wálẹ̀. so Ṣèyí Mákindé kó lọ bèèrè lọ́wọ́ Ajímọ̀bí inú sàárè. akálà inú sàárè kò sọkọ dáadáa àwọn tó bá ti dojúmọ́ nínú Ọ̀yọ́ state ẹ lọ wò wọ́n ń sọ̀kà dáadáa. Ṣèyí Mákindé ní tó kójọ lásán kó tó di gọ́ọ̀mẹ̀ntì tó kójọ lẹ́yìn tó di gọ́ọ̀mẹ̀ntì tó kójọ ò ní dúró náà. lágbára àwọn tó tẹ̀lé Yorùbá dúró lágbára àwọn tó tẹ̀lé Ìbàdàn dúró lágbára àwọn tó tẹ ilẹ̀ Ọ̀yọ́ state gbogbo dúró ò ní dúró náà tó kójọ nínú ayé. tó bá jẹ́ pé wọ́n ni wọ́n fẹ́ lò fún wa nílẹ̀ Yorùbá tó fẹ́ da ilẹ̀ Yorùbá fún wa ò ní dúró ní tó kójọ ò ní dúró náà. ẹ wá jẹ́ ká wo mo sọ̀rọ̀ kọ́lá náà mo ní pé Ọ̀yọ́ state náà focus lé lórí because òun ni largest city. bẹ́ẹ̀ni. tó bá ti kọ́ńkà Ọ̀yọ́ state ẹ gbàgbé gbogbo èmi lògùn state ní èmi ní kíní kankan kan yẹn àyẹ̀sẹ̀pá ni o. àti wọ́ nìyẹn. àyẹ̀sẹ̀pá ni o ló tí a bá múra tí àwọn pété ọmọ Ọ̀yọ́ state bá múra dáadáa tó máa yẹ kán kọ́ńkà Ọ̀yọ́ state ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀. ó dà ẹ ṣe ń gbọ́ bàbá ẹ kà máa ṣe ní 3 minutes ẹ ṣe bàbá mi. ẹ ṣe ọ̀dà bò. Mr. Ṣọlá wọ́n ní àwa Yorùbá nílò sùúrù o wọ́n ní ẹjọ́ o Mr. Ṣọlá ń bẹ̀ yín lórí TikTok wọ́n ní àwa Yorùbá nílò sùúrù ẹjọ́ o Mr. Ṣọlá ní ká ẹjọ́ o pé a nílò sùúrù o ẹ̀yin tẹ́ ń wá nọ́mbà mi ló ń lọ yìí o ẹ bá gbó sókè sà. ẹ pé tó mà. àjọ ń ṣètò ní ìṣẹ́jú mẹ́ta o ẹ ṣeun o. Ọlọ́run a máa bá mi wà pẹ̀lú yín lágbára Ọlọ́run ní padà lẹ́yìn yín Ọlọ́run á mú wa délẹ̀ lórí. ṣe rí Ṣèyí Mákindé ó ti ṣiṣẹ́ bó ṣe wà yẹn Ṣèyí Mákindé ayé Ṣèyí Mákindé ayé ẹ̀ ti ta ó ti ṣiṣẹ́ because bó ṣe pin tó ṣẹlẹ̀ sí olóyè ní 2021 Ṣèyí Mákindé mọ̀ nípa ẹ̀ Ṣèyí Mákindé mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho ní 2021 tí wọ́n lọ ká bàbá yẹn mọ́lé gbogbo ẹ̀jẹ̀ afáfàtáì ẹ̀jẹ̀ àdògán ọrùn Ṣèyí Mákindé ló wà bódà ìṣe wà yẹn kí wọ́n bá wa táàgì ìyàwó Ṣèyí Mákindé bó ṣe wà yẹn tí kò bá kìlọ̀ fún Ṣèyí Mákindé ó máa dopó láìpẹ́ tí ò tiẹ̀ ní jìnnà rárá kọ́dún yìí tó kanlẹ̀ ó máa ṣopó ọ̀sán gangan lórí Ṣèyí Mákindé
because gbogbo nígbà tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n rẹ́pù ọmọ ẹ bá wa sọ lédè Yorùbá wọ́n rẹ́pù ọmọ lójú ìyá wọ́n bá ọmọ sùn lójú ìyá ẹ̀ wọ́n bá ìyá sùn lójú ọmọ ẹ̀ Ṣèyí Mákindé olórí burúkú Ṣèyí Mákindé yẹn kò rí gbogbo yẹn ó lọ ń sọ̀rọ̀ constitution tó yẹ pé ní constitution tó bá yé wa jẹ́ dé nílẹ̀ Yorùbá débi táyé wa dé yìí Ṣèyí Mákindé láti máa sọ̀rọ̀ constitution ayé Ṣèyí Mákindé ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ pẹ̀lú constitution Nàìjíríà yẹn bí constitution Nàìjíríà bó ṣe ń ba ayé ọmọ Nàìjíríà jẹ́ bó ṣe ń ba ayé anybody jẹ́ lágbára Ọlọ́run ayé ọmọ ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni because bó ṣe wà yẹn èmi mọ̀ pé Ṣèyí Mákindé mo mọ̀ pé Ṣèyí Mákindé kò kí ń ṣe fún Yorùbá kó tó di pé màmá tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ mo ti mọ̀ pé Ṣèyí Mákindé kò kí ń ṣọmọ Yorùbá mo ti mọ̀ pápá kan Yorùbá apá kan oṣù apá kan ẹ̀fún ni because tó bá jẹ́ pé ọmọ Yorùbá gidi ni olórí burúkú Ṣèyí Mákindé kò ní máa sọ kátikàti tó ń sọ yẹn because gbogbo speech tó make njọ́ wo ni gbogbo wa la mọ̀ pé ní Chief Sunday Igboho ló darí ẹ̀ sí bó dẹ̀ ṣe wà yẹn ó máa ṣòfò kọ́dún tó parí ni. ẹ ṣeun gan 3 minutes ti pẹ́ ẹ ṣe sà ẹ rọra ṣépè nínú ilé mi ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn ọ̀rọ̀ máa ṣépè ẹ dákun ọ̀rọ̀ máa ṣépè ẹ ní dààmú TikTok ti máa gbé yín sókè mi mo bó ṣe máa rí ni o ẹ gbé sókè fún wa gbà ẹ bá wa gbóhùn sókè ìyá mi o. ẹ kú ètò. yes ma o. ọkùnrin ló ń sọ̀rọ̀ ọkùnrin ṣobìnrin. ọ̀dà bàbá wa ẹ má bínú sáà ẹ má bínú bàbá mi. nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ ẹ sọ fáwọn tó wà lórí TikTok kọ́ kúrò lórí TikTok ọkọ̀ máa gbọ́ yín níwọ̀ nílé gbé wọn wá sókè. mi fẹ́ gbé wọn sókè gan mi èmi wọn gbé wá sókè TikTok mo try best mi. because mo ti èmi ni máa power tap tẹ máa gbé wá sókè tó máa tún drop padà. wọ́n ti report page mi. wọ́n ti report page yín wọ́n tó fà á nìyẹn. ẹ lọ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi mọ̀ wá lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube. kọ́ máa bọ̀ lórí YouTube. ẹ ṣeun gan thank you for me. nǹkan tí mo kọ́kọ́ bẹ́ sọ mẹ́ lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ìgbà tá bẹ̀rẹ̀ Yorùbá Nation ó ti fún Ṣèyí Mákindé ní mẹ́sẹ̀gì yẹn ní 2021 ó ti fún ní mẹ́sẹ̀gì yẹn ipe kó rọra ṣe ipe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ó máa wọ́ọ̀sì gan ó ti fún ní mẹ́sẹ̀gì yẹn. ta ló fún ní mẹ́sẹ̀gì náà. pásítọ̀ kan ló fún un máa sọ lórí afẹ́fẹ́ ó ti fún nígbà yẹn but ó ti mì òkúta Ṣèyí ti mì òkúta ọkùnrin ti le ọkùnrin ti le ibi tó ti kọ́kọ́ ṣe àṣìṣe ibi tó ti aláwọ̀ àwọn tó wá sílé olóyè nígbà yẹn àṣìṣe alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe láyé ẹ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní